nígbà tẹ́ dé sí tẹ́ ní pé wọ́n ń gbé èèyàn lọ ṣògùn ó wá sọ wípé òun pàdé Ayọ̀ Babalọ́lá ó wá ní agbára tí Ayọ̀ Babalọ́lá lọ ṣé ẹ mọ̀ pé for example nsìn tí n bá sọ wípé foundation problem wà ní Nàìjíríà òun lélẹ̀ ọ̀pọ̀ nù yá ní wípé Rótìmí lọ́tà yìí sẹ́yìn kìnnì kan ó dáa níbi tí wọ́n ti gbé religion wá fún wa the simplest thing tẹ́ lè learn ní most places is that kí wọ́n kọ́ àwọn èèyàn ní CPR cardiac pulmonary resuscitation ẹjọ́ èyí tẹ́ wà ní abroad ẹja mi tí n bá parọ́ so téèyàn bá tó ń gáàsì tàbí nǹkan há sí lọ́rùn ní Nàìjíríà ní ìtàfí máa ní fáyà a máa sọ́dọ̀ ogun ayé olórí burúkú yín ti bà wá láyé jẹ́ ẹ ti bà wá láyọ̀ jẹ́ ẹ ti bà wá lórí jẹ́ wípé ogun ayé ni now irú common CPR àti rí lórí fídíò it has saved lives so many times what we could easily term as miracle ní Nàìjíríà it is knowledge. Who gave us the wisdom? Almighty Father, Almighty Eledumare. Are we using our brains at all in Nigeria now? Now, bóyá nìyẹn, bóyá kàn lọ ìtọ́sí, wọ́n ní Ayọ̀ Babalọ́lá jí story tí gbogbo CAC pastor gbé káàkiri láti ọdún yìí nìyẹn, Ọlọ́run 1930. Where is Ọlọ́run 2025 in CAC today? Where is Ọlọ́run 1930 in our midst today? Still, Emma sọ pé he is the same yesterday, today, and forever. If that were to be so, why is it not happening? Why are these miracles not happening today? Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ní CAC, kò sí Ọlọ́run, kò sẹ́ni tó lè ṣe bí Ọlọ́run náà. Nígbà tá a tún máa sọ sórí bàbá Bádàrè preach lọ́wọ́, wọ́n yán ògùn wọn, ògùn yẹn ta bá ẹni tó wà wájú tó já fọ́jú lára ẹni yẹn dẹ̀ lajú ṣé ojú bàbá Bádàrè làkàn tó kú. This power hub, are you disputing the fact that there are miracles? I don't know whether you are in Nigeria or you are outside Nigeria, and I will not be agitated to answer you. What exactly do they call miracles? How are this mentality affecting us positively in Africa, in Nigeria most especially? Mo sùn lálẹ́ àná, I don't know how the respiratory activities were going on. Mo dẹ̀ jẹ́ kí n tó sùn. As a matter of fact, as at bóyá bíi 12 a.m. sí 1 a.m. mo tún jẹ rice pẹ̀lú pàtì orí màálù tí a sè. Mo dẹ̀ lọ sùn without praying. Èmi ni mo ń bá yín sọ̀rọ̀ báyìí. Mo gbé apá ṣe gbé, mo gbẹ́sẹ̀, ẹsẹ̀ ṣe gbé, mo la ohùn ẹnu sùn, mo la ẹnu ohùn jáde. Tell me another miracle you believe in. Tí gbogbo wa ò lọ wá ṣẹ̀ṣẹ̀. What do they call miracles? Olórí burúkú yín àṣìírè yín tó máa pa sádànù tẹ́ ẹ̀ ní rájẹ́ jẹun. Christianity is so wicked and mean to such an extent that how many of you lẹ́rántí J5, Pojo J5? Mo dẹ̀ rí picture yẹn lọ́dún yẹn. So many of you might have seen the post or the video or the picture before. J5 yẹn were involved in an accident. Almost everyone died. Almost everyone died. Then sticker imaginary Jésù yín ó wà lẹ́yìn J5 yẹn. Ẹ̀yin olóṣì olórí burúkú tẹ̀ pera yín ní Christians. Ẹ jẹ́ gbé picture yẹn ẹni pé torí pé wọ́n lẹ sticker Jésù mọ́ ẹ̀yìn mọ́tò yẹn pé accident yìí ò dé ẹ̀yìn mọ́tò. Who did this? How can we reformat our brains for crying out loud? And you are here, you're saying, am I disputing the fact that there are miracles? Àbórí miracle gan burú mọ́ tilẹ̀ ni. Àbáyé miracle gan fẹ́ bàjẹ́ ni. See what you are teaching our children against what China is teaching their own children and so many other developed countries. And I know you are not a young person. Bó dẹ̀ ṣe dàgbà tó dànù lórí ẹ̀rọ ayélujára lójú gbogbo èèyàn. Almost how many people are watching? O type irú nǹkan báyìí. Any pastor tó bá mọ̀ pé òun believe nínú agbára Jésù tó dẹ̀ mọ̀ pé ó dá òun lójú tóun ò dẹ̀ mú nǹkan mi mọ́.
wàláì tẹ́ bá lè tẹ̀lé mi lọ sí hospital tẹ́ lè tẹ̀lé mi lọ sí sábó àtẹ̀yìn àtagbára ọ̀húnṣọ ẹ̀fà tẹ́lẹ̀ ń lo agbára ẹ̀ láti ṣe kìíní èèyàn rádaràdà gbogbo yín. Because these are the moments where we are going to be asking questions. This is not the moment where we are going to just be believing. These are the moments of knowing. Enough is enough. And as a matter of fact, I don't think whether we have to be stressing this again. On our page, we stress truth, love, and humanity over religious rubbish. Tó ti bá yé wa jẹ́ débi báyìí. Ìwọ tó bá mọ̀ kó fẹ́ bá wa argue, then be ready to go and showcase Jeremiah 8:22. Ẹ wá yá àwọn ọmọ wa lóde now. What is wrong with us? A máa pray ká tó ra mọ́tò. Nigerian church ni mo ti rí tẹ́yẹ̀ gbé Corona wọ church. Corona 2003, 2004 or 2005. Ó lè gbé wọ church nìyẹn. Ẹ jẹ́ ká bá ó wá ra bisikíìtì pàbólàbólà. Wọ́n ṣe zobo sínú ọ̀rá. Ó gbé wá sí church. Òun fẹ́ wá dúpẹ́ pé Ọlọ́run ra mọ́tò fóun. Nígbà tí pásítọ̀ máa ṣí kinní, ó ní ẹ jẹ́ ká ẹ jẹ́ gbogbo àwa ẹ má ti lọlé o. Brother Tamedo ti ra mọ́tò. Gbogbo a gbọ́dọ̀ bless ẹ. Tí wọ́n bá wá turn round di mọ́tò yẹn, brother Lágbájá ẹ bá wa ṣí engine mọ́tò yẹn. Ó dẹ̀ lọ síbi tí lọ́ọ̀kì kìíní wà, okùn ló fi fọ́kọ́ fa ọ̀fun kí lorúkọ ẹ̀. Òun ló ṣàwá sọ pásọ, ó yá pásọ ẹ bá mi kí ọwọ́ bọ ọ̀fun bọ́nẹ̀tì yẹn, ẹ bá mi gbé sókè. Igi yẹn wà lẹ́gbẹ̀ẹ́, ẹ bá mi fi mú dúró. Nígbà tí wọ́n máa check engine Corolla 2003, 2004, ẹ̀yin olórí burúkú omírekú òfò. Nígbà tí wọ́n máa ṣí bọ́nẹ̀tì, engine B2 náà wọ́ọ̀kì sínú Corolla 2006. Nígbà tí wọ́n máa check rímsì kan ti Benz ní, rímsì kejì títí Suzuki ní, rímù kẹta títí Mitsubishi ní. Ìkẹrin kan jẹ́ dúdú tán máa ń pẹ́ǹtì yẹn. Ṣáàtì ya wèrè l'Áfíríkà ni, despite all our resources. We celebrate mediocrity, we celebrate rubbish. Àwọn pásọ̀ náà wá bá mi gbọ́ òróró ọ̀nù ọ́fíìsì yẹn, ó ní kó gbé wọ Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣèyanu fún wa nínú nílé ìjọsìn. Ẹ̀yin olóṣì olórí burúkú yìí. Bá mi gbé òróró yẹn, pásọ̀ máa wá wọnú ẹ̀mí lórí mọ́tò 2003 nígbà tí wọ́n máa yẹ windshield ẹ̀ wò, windshield Vespa tàbí ládà, ẹ rántí ládà. Ẹ̀yin mélòó lẹ bá ládà láyé, torí mi bá ládà láyé, tàbí staya ó ní windshield ẹ̀. Tí olórí burú ṣáyé wo ti bàjẹ́ báyìí. Ẹ tún wá máa wá ta òróró, ẹ wá ṣí engine compartment, ibẹ̀ lẹ wá ń ta òróró sí. Ó yá brother Tamedo, ẹ lọ bá mi ṣáná sí ọkọ̀ yìí. Brother Tamedo wá ṣáná sí mọ́tò tán, gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn mọ́tò, ó wá sọ yín di Ṣàngó, èéfín la rí iná tó olúkòso. ẹrẹ́sì ẹ̀ ọkọ̀ yóò ní forí sọgi, kò ní mú ẹ̀jẹ̀ yàn. Báwo ni mọ́tò ṣe ní mú ẹ̀jẹ̀ yàn nígbà tá à ní títì gidi Nàìjíríà? And these government officials that are killing us, they are in every church, they are in every mosque. Nàìjíríà tá à ń pè pé mọ́tò wo ní forí sọgi, àmọ́ lọ́dẹ àmọ́ bọ̀rẹ̀. Kọ̀ńténà ní tírélà míì tún gbé kọjá tí wọn dè mọ́lẹ̀, tí ó dẹ̀ sí òfin tó máa mú wọn torí àwọn alágbára yẹ ló ní tírélà yẹn. How many Nigerian citizens ní tírélà Dangote ti dẹ́mi wọn légbodò? Ẹ wá mírèkù kiri. Okay, ẹ wá fi mírèkù yẹn hàn mí. Ẹ ṣe pray ní church nsìn ní redemption camp. Bàbá pray tán, ẹ délé láyọ̀, àrìnàkórè, àkòyà ibi. Lójú ọ̀nà báyìí, lójú ọ̀nà Lagos Ìbàdàn express ni mọ́tò ti ń pa yín. Kí ló dé tó lọ́wọ́ Adébóyè ò prevent yín kẹ́ mọ́ kúkú ọ̀wọ́wọ́? What is wrong with us? Tí olú àlọ́ bá ní Ọlọ́run tó ń gbàdúrà yín wèrè tẹ́ wà lábẹ́, títí yín náà máa bàjẹ́, because you are a supporter of the evil we are fighting against. Gbogbo ẹ̀yin members olú àlọ́
tẹ́ ti gbọ́ ariwo tá ń pa àtẹkùn tẹ́wọ̀n ẹbí ẹ̀ ń sùn yìí tẹ́ ń sọ wípé ká mọ̀ fò ká mọ̀ nìṣó ẹ mọ̀ gbé ọmọgbìn ni olú ọlọ́fúnri ò ní gbé ní ayé ṣeun rere gbogbo ibi tó ti níyìnde yóò mọ̀ tẹ́bọ̀n bẹ́ẹ̀ ni wọ́n wá ń wíru òun wíru olóòṣè nǹkan fún pásọ Ṣẹ́gun olóòṣè tàmẹ̀dò fún pásọ Ṣẹ́gun ṣé tó ní pé pásọ Ṣẹ́gun ò tí ì rẹ́dì láti sọ̀rọ̀ mo mọ tí mo ṣe kí n tó lè jẹ́ kí pásọ Ṣẹ́gun sọ gbogbo èèyàn lórí burúkú tẹ̀ ń bú pásọ Ṣẹ́gun is that a perfect person ìjọ náà bá ní CAC nìyẹn and as a matter of fact he was trying to have a stable relationship but ọdún àná tó jọ ga ẹ̀ tó jọ rẹ̀ ẹ̀ tó jẹ́ mẹ́mbà ẹ̀ tó jọ ṣetán ní school what is Oluwalo doing? Is Oluwalo justified to even suspend Pastor Ṣẹ́gun? Gbogbo yín wá jáde ẹ sọ wípé ọ̀dàlẹ̀ ní Pastor Ṣẹ́gun ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní. Ọlọ́run la inú èèyàn sọ̀rọ̀ pé enough is enough. Ìyà táwọn èèyàn òun jẹ́ ó ti tó ẹ̀ ń dá lẹ́bi. Tí n bá ní gbogbo tí n bá lágbára àti la Pastor Ṣẹ́gun lóhùn pé Pastor Ṣẹ́gun ẹja jọ mọ́ fàájà kò sí tí ó ṣe yín. Mo máa ṣe náà because mo mọ̀ pé láṣìírí lọ́wọ́ but torí pé ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tó jẹ́ sí Olúọlọ́ ni wọ́n ṣe fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n sì kò ti tó yẹ ká sọ̀rọ̀ tí wọ́n bá lẹ́rìí ọkàn táwọn fúnra wọn bá lẹ́rìí ọkàn mo dẹ̀ mọ̀ tẹ́rìí ọkàn yẹn máa tì wọ́n tó máa sọ̀rọ̀ because àwọn èèyàn wà nínú ìgbèkùn people are in bondage and enough is enough èpè dẹ̀ lọ̀rọ̀ yín máa gbà á ní dákẹ́ èpè wo sì máa ń mọ yín. My dear brother. Yes, ma. Ẹ mú mi. Ẹ ṣe jà mí. Ẹ mú mi. Ṣé títọ́rọ̀ yìí lọ yìí? This man doesn't know that Ọlọ́run ti padà lẹ́yìn o. That's just it. Ọlọ́run ti padà lẹ́yìn Olúọlọ́. We are always afraid as a people to ask questions, to speak up, to speak to power. Nǹkan tó ń pa wá kú lọ nìyẹn. Because ẹ̀rù pé kí ló máa ṣe fún mi bó ló máa gbọ́ orúkọ mi dé. But nǹkan tá a realize ni pé gbogbo àwọn pípù yìí Ọlọ́run ti padà lẹ́yìn. Ó ti padà. And ẹni tó ń sọ pé ṣàdúrà ṣe bí à ń gbàdúrà ní Nàìjíríà. Ọlọ́run ò ní ìdádúrà wa mọ́ ní Nàìjíríà. That's just what you people don't understand. Ọlọ́run ti dá wa lóhùn gbogbo nǹkan tá a need lọ́wọ́ ti fún wa. It's just for us to take action. Ká fi ọpọlọ wa síbi tọ́nà ń bá wa fi sí. Dẹ̀ ló dáadáa. I can't keep saying that Ọlọ́run àgbàdúrà. Ọlọ́run Olúọlọ́ bẹ́ẹ̀ ni. Ọlọ́run ti gbàdúrà Nàìjíríà. Jerry, I've been hearing what everybody has been saying since about Iyabo. I still have that strong faith. Èmi ò believe pé Iyabo kú. Ọkàn tèmi náà sọ wípé ó ṣì wà láyé ṣùgbọ́n ó lè mọ́ jẹ́ èèyàn dáadáa mọ́. That's it. Ó wà kó wà òkè ni. Ṣé tó bá yẹ pé Nàìjíríà ló wà la lè believe bó ti lọ. Tó bá jẹ́ pé France àbí Finland ló wà kò lè kú. Ó kàn kú bẹ́ẹ̀ yẹn kó má sí ní record. Those countries have records. Ó dùn mí. Adébẹ̀ we know people that can ask questions in those countries. They will see. But Iyabo ò ní kú. And àwọn tó ń sọ pé ṣọ́nṣẹ́ àwọn family ẹ̀ ṣọ́nṣẹ́ ń wá ni. Before they could come out, nǹkan tẹ́mi kàn rí ni pé ẹrù ó wà lára nǹkan tó ṣe àwọn family ẹ̀. Bẹ́ẹ̀ni, you are right ma. Bẹ́ẹ̀ni. Ṣé rí wọ́n ti fi kọ́kọ́ báyé wa jẹ́ ní Nàìjíríà? Fear. And you cannot speak to a man of God. Before you became a pastor, you were first of all an ordinary man. Or the man of God. So who are you that people cannot ask questions? Who are you that people cannot ask you for their family members? When you are not to padà, lẹ́yìn Olúọlọ́. Bẹ́ẹ̀ni. Tó bá ṣe feel pé
Ọlọ́run wà lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Samson nínú ìwé Bíbélì tó ṣe ìròpọ̀ lágbára kò tó ti tán. Ó ti tán. Kò ságbára mọ́ kò sí mọ́ torí ọ̀run abiyamọ ń gbọ́ ọyàn méjèèjì tó ń wà láyà obìnrin tó fi ń fún ọmọ ní ọmú ní òòjọ́ tó bá bí ọmọ ó ń gbọ́ abẹ́ ta fi bí ọmọ ní àwa obìnrin ó ń gbọ́ gbogbo ilẹ̀ tó bá ń tẹ̀ tó bá jẹ́ pé o ti ṣàbúrú fún ọmọ ó jẹ́ wòlíì kò jẹ́ wòlíì gbogbo ilẹ̀ tó bá ń tẹ̀ ó máa gbóná ni. Àṣẹ Èdùmàrè. Ó máa gbóná ni. Because you have wronged this family, you have wronged this woman, you have wronged our children. You can imagine the state táwọn ọmọ yẹn máa wà ń sìn, the kind of fear tó máa wà láàrin nínú àwọn ọmọ yẹn kan. Because those children will know that something is wrong with their mother. No matter how old you think they are. Wọ́n máa mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí ìyá wọn. Mọ̀ṣọ́mọ tá bá ti fi ìbẹ̀rù àti fi tọ́ láti ilẹ̀ báwo ló ṣe fẹ́ challenge status quo. Wọ́n ṣe béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe ìyá wọn. Ọ̀run abiyamọ ń gbọ́. Ìyàbọ̀ àjáde èmi ò bìlí pé Ìyàbọ̀. Àjáde. I'm not one of those. Ìyá mi àjáde. Bó ṣe kí n mọ̀ ṣe overtime lé lórí tá a nílò láti ṣe wàhálà ìṣẹ́. Ìyá mi mo ti put in lórúkọ. Tó bá yẹ pé torí ọ̀rọ̀ Ìyábọ̀ ìmá ni movement ṣe bẹ̀rẹ̀ ní 2018 tẹ́ mọ̀ pé greatest mathematician lọ́lọ́run yìí tó bá ṣe quadratic equation ẹ̀rọ kò ń ṣe dáadáa ni a máa derive answer méjìlá derive iye dẹ̀ ní méjèèjì tó lù alọ́ba fẹ́ ó kọ̀ kó mọ̀ fún kó mọ̀ nìṣó á wà jáde sẹ́. Until we start doing right by ourselves. Ọlọ́run ò ní wá sílẹ̀ kò ní wá sáyé kó wá máa ṣe dáadáa àwa yìí náà la máa ṣe dáadáa pẹ̀lú ara wa. Bẹ́ẹ̀ni. If you know that you love God, you first of all have to love the person right beside you. Right beside you. Ìgbẹ́ náà máa padà sí olú àlọ́ àfún ẹni táìmù ò jáde. Ikú gbóná máa pa o. Àṣẹ Èdùmàrè. Ọkà ò ní balẹ̀ o. Àwọn olóró tá a fẹ́ sọ fún yín ká máa fún ẹ lépè lọ. Bẹ́ẹ̀ni. Ìpè lọ rẹ́jọ mọ́. Èpè ni. Èpè ni. Ọkà ò ní balẹ̀ o. Àṣẹ Èdùmàrè. Gbogbo bí tó gbẹ́sẹ̀ lé yẹn wọ́n máa gbóná mọ́ ẹni o. Àwọn alátìlẹyìn yẹn wọ́n máa já jù lẹ́nu. Àṣẹ Èdùmàrè. Agbára àwọn tó ní láyé. Ojú ayé báyìí o. Ayé fẹ́ pa ẹ̀jẹ̀, ayé fẹ́ pé ẹ̀mú tó bá ti jẹ́wọ́ bí tó fi bí bọ́ sí. Àbí Ìyábọ̀ sí. Ó máa kú kóró lágbára Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. O ní sinmi o. Àmín. Ìdárò tí Ọlọ́run wà pẹ̀lú àwọn ayé ló wà pẹ̀lú ẹ. Àṣẹ Èdùmàrè bàbá mi. Elédùmarè a máa wà pẹ̀lú yín sáà. Àmín o. Ẹ̀ẹ̀dẹ̀ ní ṣubú dànù. Àṣẹ Èdùmàrè. Gbogbo èèyàn ìdákẹ́dá nínú obìnrin tó bá ń rò wípé tàbí tó ń gbì ní ìmọ̀ràn wípé ibi ó dé báyìí lórí iṣẹ́ rere tẹ̀ ń ṣe yìí wọn ò ní délé báre o. Àṣẹ Èdùmàrè. So èmi ò ní púpọ̀ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nǹkan tí mi kàn fẹ́ sọ ni pé èmi kàn fẹ́ appreciate iṣẹ́ yín ni. Ẹ ṣé bàbá mi. Fún iṣẹ́ àti ìtúsílẹ̀ tẹ́ ń ṣe fún ọmọ ènìyàn especially ní Yorùbá. So inú mi máa ń dùn gbogbo ìgbà tí ẹ máa ń sọ̀rọ̀ especially ìgbà tẹ́ ń sọ̀rọ̀ Odùkọ̀yà time yẹn náà nínú kọ́mẹ́ǹtì nígbà yẹn máa rí pé mo máa ń rí sọ̀rọ̀ ìbá òsì èsì gan. Bẹ́ẹ̀ni. They are works. Wọ́n ya wèrè gan nínú ayé yìí. Ọlọ́run ti wá padà lẹ́yìn wọn báyìí gbogbo wọn ló máa tẹ́ látòkèdè wá sísàlẹ̀ ni bẹ́ẹ̀ni. Àṣẹ ìmàrè púpọ̀ nu wọn especially àwọn tí ó jẹ́ junior pastor and evangelist nínú wọn yẹn bàbá àwọn ìgbìn yẹn ja wèrè gan. They are devils. Ẹ ṣé bàbá mi. Tèmi kan dùn pé àjẹ́ ìdọ̀gbìdì pẹ̀lú àwọn pásọ ẹ padà force into this ẹ jẹ́ kẹ́ni sọ̀rọ̀ kan ẹ ṣáà dúró bẹ́ẹ̀ ẹ jẹ́ kẹ́ni sọ̀rọ̀ kan.
So èmi kàn fẹ́ kú. Ẹ ṣé bàbá mi, thank you so much. Mi ní wà ní ti. Ẹ ṣé. Ó yá, ẹgbẹ́ òsókè sà. Ẹ ti wà on báyìí. Ẹ ti wà on àti ń gbọ́ yín báyìí. Àbí program yẹn ti pẹ́ ní program tí mo wò yìí. Live láwà báyìí, àwa on live o. Èmi wà ní Canada. Mo dẹ̀ gbọ́ yín. Mo dẹ̀ in fact I'm learning a lot. Ẹ ṣé bàbá mi. Because I've worked with him a lot. So mo dẹ̀ ṣe investigation mi dáadáa. Mo fẹ́ ṣe. I don't care any how long it will take me. Kí n tó wá gbé wá. Okay. Okay, sir. If you back the one, I will appear myself. Okay, sir. I'm 67 years old. I don't need to care whatever what is going to happen. Shall you go get them sorry? In fact, Ọlọ́run ló mọ ẹ̀san tó mọ san fún yín. Àwọn èèyàn wà ní bondage in Nigeria. Bẹ́ẹ̀ni. Because I inform. Let me say CAC, not the church here. I'm not a full-time minister. I just believe I have one gift in my life to support you. So when I inform, even the church that I am for good 4 years, Timo Lobe, èmi ò gbowó tó bá ní wọ́n sọ owó fún pastor I have my job. Tí bá gba rent nílé mi owó ìdámẹ́wàá church máa kọ́ sọ. I spend all my money for that assembly tó gbé mi lọ. Even the former place that I am in the airport, I know my commitment there. But mo mọ̀ wípé àwọn èèyàn tó ń pera wọn ní pastor wọn wicked. Kò sí kankan tó jẹ́ ṣù àwọn pastor lè ṣù. Àwọn gangan ni àwọn Sátánì bẹ́ẹ̀ ni. So mo fẹ́ perfect information mi dáadáa. Kò sí problem sir. Kò sí wàhálà sir. Ẹ ṣé sir. Àwa sọ fún yín. Ẹ ṣé. Ṣé ọ̀nà sáà bọ̀ Canada mo wà lọ́dọ̀ ọmọ mi wọ́n kàn ní kí wọ́n relax. All right sir. Situation kan tó ṣẹlẹ̀. All right sir. So kí bá ti perfect ṣe church yẹn wà lẹ́kọ̀ọ́ everything like that before. Iná náà kú mọ́ gbogbo kan tó ń ṣe. Wọ́n kà tẹ́yìn lọ́mọ lọ. Àwọn ti sọ fún mi pé bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ CAC ilé ẹlẹ́gbin ni. Bẹ́ẹ̀. Ẹni CAC ní títí dókè CAC náà ni bàbá ẹ̀. Ìgbà tó yá òun wá yí tiẹ̀ padà ó wá sọ ní kinní kan bóyá evangelical bí kinní kan baptolical bí ti fẹ́ bọ́sà. Ẹ má wọrí tẹ́ bá ti ṣe gbogbo investigation yín tán àwa bíbá ẹ̀ sà ẹ ṣé sà. Ẹ ṣé sà. God bless you. Ẹ ṣé God. Yes sir. Just Grace, thank you so much. I saw your comment. You now buy data for people to watch our program. This means so much to us. Thank you so much, ma. Lagbaye ja baba, ẹ jẹ́ kí n gbé yín sókè. Lagbaye ja baba. Ọmọ ológo dídán. Ó dà pé Lagbaye ja busy. Okay, Bolifik Fisáyọ̀ ọmọ Èkìtì ẹ mà kálẹ̀ ìyá mi. Ẹ kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run túbọ̀ máa tì yín lẹ́yìn ẹ̀mí ṣiṣẹ́ o. Àmín mà. Nǹkan tẹ́mi kàn máa sọ ń bẹ̀ ni wípé these people are not ready to talk. Though àná èmi àtàwọn pásítọ̀ mi àjìjọ ń sọ̀rọ̀ concerning this same issue. Àwọn kan ti wà confused. Tó jẹ́ pé àwọn gan-an wọn ò lè sọ̀rọ̀ ní tọ́kàn ń sọ pé káyọ̀ kí ló cost man yìí tí ò lè jáde láti. Ó tiẹ̀ jẹ́ pé kó fẹ̀gbẹ́kẹ́ bí ò lè dúró dáadáa kó fẹ̀gbẹ́kẹ́ kó tiẹ̀ sọ pé òun rèé o káwọn èèyàn mọ̀ pé at least this woman is alive. Bẹ́ẹ̀ni. Àwọn parent woman yìí ti jáde and yet ó ṣì dákẹ́ síbẹ̀ náà. Even rọlẹ́ ìgan mo pé nǹkan tó jẹ́ ẹ̀gbọ́n mi tó jẹ́ nínú àwọn olórí ní àjọ CAC yẹn wọ́n ní kí lẹ̀ ń ṣe sí ọ̀rọ̀ yìí kí lẹ̀ ń ṣe but àwọn answer tó fi dá mi lóhùn they didn't take it as anything because ó ṣe dá mi lóhùn pé wọ́n fi ń parọ́ mọ́ wọn ni wọ́n fi ń parọ́ mọ́ wọn dé wọ́n tẹ̀kẹ̀ torí mo sọ mo ní ìtìjú lẹ̀ ń kó bára yín yìí dẹ̀dẹ̀ ń kó bá wa tájọ́ mọ́ ọjọ́. So àwọn gan ò take bíi pé bóyá it's a serious matter.
ṣé ọwọ́ tiwọn náà wá mọ́ ni ọwọ́ wọn ò mọ́. kò sí nǹkan tó ń lọ. bẹ́ẹ̀ni. torí n bá máa wo ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí àwọn tó jẹ́ olórí wọn pátápátá ni. so ọ̀rọ̀ wúmọ̀ yìí ọlọ́run á fún wa ṣe. àdúrà tẹ́mi ṣàǹgbà ni pé kọ́mọ̀ jẹ́ kó wà láyé. bó tiẹ̀ jẹ́ wípé ó bá tiẹ̀ kó ti fi ṣe nǹkan ni bóyá tó bá tiẹ̀ rí láàyè àwọn tó lè gbìyànjú wọ́n lè gbìyànjú láti revive ẹ̀ back. ìyá mi ṣé mo lè béèrè kankan lọ́wọ́ yín ṣé mọ̀ wípé wọ́n ní mo fẹ́ sọ nǹkan kan mà ṣé mọ̀ pé wọ́n ní pé ẹni tó gbépo lájà nìkan kọ́ ló lè ẹni tó gbà lẹ́ẹ̀ náà olè làwọn méjèèjì tí ó yẹ yín mà ẹjọ́ ìjó possible kẹ́tì ẹ̀ kọ́kọ́ bá wa encourage àwọn èèyàn kan tiẹ̀ sẹ́ni tí ìjọ CAC bá dá àwọn wèrè tó pera wọn ní pásítọ̀ CAC tán fọmọ lọ́mọ ṣe rádaràda ẹ̀ wọ́n á bára wọn sòtọ́ ọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ó ti tásìkò káwọn èèyàn sá fún wọn kán rí wípé àwọn ò wà important wọn ò wà relevant. ẹ máa wo fídíò kan tí lédè kan sọ lánàá pé nígbà tí bàbá ò gba ìmísí láì ti sọ ṣé téèyàn kan máa pè é sí tó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ṣáláàfíà ló wà ó máa gba ìmísí lọ́wọ́ Ọlọ́run kó tó dá wọn lóhùn kó wà lálàáfíà. ó sú mi. tọ́kílẹ̀sì àgbájọ ìlú ń béèrè pé ìyàwó ẹ̀ ń kọ́ ẹni kò gba ìmísí lọ́wọ́ Ọlọ́run kí ló dé. olórí burúkú Fẹ́mi Tóyìn yẹn ni ọmọ tó máa pàṣán tóògùn máa fẹ́ jẹ ìwẹ̀ ló ń sọ wípé tí Ọlọ́run ò bá tí ì sún fún Olúalọ́ ní ìmísí ẹ ti mọ̀ pẹ̀lú àwọn ọmọ báyìí ni pásítọ̀ ń fowó owó yín sponsor ẹ ti mọ̀. gbogbo àgbáyé lòun pé ìyàwó òun wà lálàáfíà àwọn ọmọ wà lálàáfíà. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo tiẹ̀ fẹ́ sọ nǹkan kan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ǹjẹ́ bí àwa bíi 50 ǹjẹ́ àti ẹ̀ lè lọ sórí péèjì Fẹ́mi Tóyìn ọmọ àlè olórí burúkú ṣáà lè rìpọ́ọ̀tì péèjì ẹ̀ tá a bá lè jẹ péèjì ẹ̀rọ ẹja jẹrun ẹjọ́ nítorí Ọlọ́run nítorí sọ lánàá nìyẹn ó ní wọ́n ti tọ́lọ́run ò bá tí ì fún Olúalọ́ ní ìmísí. ìyá mi how did we get here. Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe o alọ́ lè dánú àánú ẹ̀ kó jẹ́ ká rí wúmọ̀ yín àlá. ẹ ṣé ìyá mi thank you so much ma. ẹ ṣé Ọlọ́run á dẹ̀ máa tì yín lẹ́yìn àfún yín ṣe. àmín ma ẹ ṣé thank you so much ma. ẹ jẹ́ ká sáré lọ sórí péèjì Fẹ́mi Tóyìn yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ jẹ péèjì ẹ̀rùn náà Fẹ́mi Tóyìn lórúkọ ẹ̀ obìnrin tiẹ̀ ní Fẹ́mi Tóyìn ni tó bá yẹ pé owó òjọ owó olówó owó kòkó owó ogún ológun wà lára owó tí wọ́n fi ń tọ̀wọ̀ ọmọ Tóyìn ò ní yanjú fáwọn òbí ẹ̀ tó bá jókòó náà kan fáwọn òbí ẹ̀ ó wọ̀ mí láàárọ̀ níwọ̀ Fẹ́mi Tóyìn. gbogbo àwọn tó kù la máa rí ìyàwó wọn òun nìkan ni àríyàwó ẹ̀ definitely ó ti ń tó fi ọmọbìnrin yẹn ṣe torí nígbà tí kì í ṣarọ gbogbo àwọn tó kù la máa rí ìyàwó wọn òun nìkan ni mi ò rí ìyàwó ẹ̀ pé eléyìí ó ní even looking at him ọmọ pé this is a devil incarnate. bẹ́ẹ̀ looking at him that's all it's a devil incarnate. gbọ́dọ̀ classmate yẹn tó ń sọ̀rọ̀ rẹ̀ jẹ́ ìgbà tó wà ní youth nígbà yẹn ẹgbọ́n ọ̀gá tọkùnrin yẹn ti sọ so kò ṣe bó ṣiṣẹ́ bẹ̀rẹ̀ sí lo àwọn àyíníke tó ń lò òye bẹ̀rẹ̀ sí máa lo oògùn ó pẹ́ tó ti ń ṣe oògùn yẹn kíní yẹn ó ti wà nínú ẹ̀jẹ̀ ó ti mú ọ lára tipẹ́tipẹ́ so gradually ó dàgbà sí oògùn yẹn ń dàgbà sí ni ó rìn ní oògùn yẹn ni ó rìn ní ẹ̀ títí tó fi bàdé tó bá dé yìí ṣùgbọ́n mo wọ̀ pé ní agbára Ọlọ́run á gbé ọmọbìnrin yẹn jáde Ọlọ́run á dẹ̀ fún yín ṣe lórúkọ Jésù ò ní fọjọ́ lọ́jọ́ lọ lérò tì mí lórúkọ Jésù ò ní rí dààmú ò ní fọmọ ṣe nǹkan tó yóò ní fọmọ ṣe lágbára Ọlọ́run náà túbọ̀ dúró tì ẹ́ lágbára Ọlọ́run. ẹ ṣé ma thank you so much ma. The Kings ó ti diṣẹ́ gbogbo ọmọ Nàìjíríà báyìí The Kings. ẹnu ẹ kalẹ́ o. ẹ mọ̀ kalẹ́ bàbá mi. yes sir ẹ ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fún mi lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ lórí péjì yín this is my first time. wow. so ṣe rí mi dídì lọ́rọ̀ púpọ̀ láti sọ bẹ́ẹ̀ ọmọgbọ̀n ọdún lé díẹ̀ ni mí so òye mi sì lè kéré díẹ̀ ṣùgbọ́n ṣe rí lẹ́nu kan díẹ̀ tí mo ti rí màá sọ fún yín pé ṣe ráwọn bàbá wọ̀nyí abọ́ kan ni àwọn àtẹ̀sù fi ń jẹun gbà mí. ẹ lo Sátánì torí ṣùgbọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀ ni mo ní ẹ lo Sátánì èṣù dúró lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀. so tá a bá ń retí pé kí ìjọba gbèjà lórí most of nǹkan tí a ẹ̀ ń jà fún yìí tí a jọ ń jà fún yìí bẹ́ẹ̀ á pẹ́ gan torí bòmí láṣìírí ń bò ẹ́ láṣìírí náà jọ ń ṣe understand. bẹ́ẹ̀
bùnmi láṣìírí bù ẹ́ láṣìírí òun náà ṣe lè sọ̀rọ̀ tẹ́ bá wò ta ló ti tako ìjọba ta ló ti tako gbogbo nǹkan tá a jọ ń ṣe lórílẹ̀‐èdè kò sí àwa tí a lẹ́nu tá a ní mọ̀ọ́ṣì náà la jọ ń sọ tó wọn lè takora wọn mọ̀ọ́ṣì ṣùgbọ́n nǹkan tèmi á kàn sọ ni pé ìbá wù mí káwọn èèyàn lè jáde starting from the family of àǹtí tí à ń wá yìí Iyabo bẹ́ẹ̀ ni wọ́n bá lè kọ́kọ́ jáde kó protest kó di ariwo gidi ṣe understand bẹ́ẹ̀ni torí àwa tá a jẹ́ ọ̀rẹ́ àbí kínní ó ní díẹ̀ tá a lè ṣe lórí ọ̀fẹ́ tí a ní ṣe understand tí family bá ti jáde àtìlẹ́yìn á jáde bẹ́ẹ̀ni sọ̀rọ̀ mi yẹn àtìlẹ́yìn máa jáde lágbára Ọlọ́run kí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ ibikíbi tán bá wà Ọlọ́run á tú wọn sílẹ̀ tó bá ní nǹkan tán fi dè wọ́n tó bá ní nǹkan tí wọ́n fi wọ́n ṣe Ọlọ́run á bá wa tú wọn sílẹ̀ bó dẹ̀ jẹ́ pọ́n tí wọ́n kúkú ní jáde sọ̀rọ̀ àṣírí kan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn wọ́n ní jáde sọ̀rọ̀ kò sí inú wọn tó máa jáde sọ̀rọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run tó fẹ́ tú àṣírí náà ló jẹ́ kí gbogbo ilé ń jáde Ọlọ́run á fún wa ṣe. ẹ ṣé bàbá mi thank you so much ẹ ṣé ab miracle oya ẹ sáré bá a gbóhùn sókè sá. bàbá rò tẹ Ọlọ́run á wà pẹ̀lú yín o. àmín o bàbá mi. ọmọ Ọlọ́run á wà pẹ̀lú yín àti gbogbo ẹbí yín o. àmín o pẹ̀lú gbogbo àwa tá à ń jàjà yìí o. àmín o pẹ̀lú gbogbo àwa tá à ń ja ìjà òmìnira yìí àjàyè lá máa jà o. àṣẹ Ìdùmarè. ní bókun lọ gbogbo ọlọmọarẹ́yìn àwọn ọlọ́tẹ̀ yìí. àmín. ṣẹ́rí nǹkan kan tí mo kàn fẹ́ sọ ni pé ọ̀rọ̀ woman yẹn ó pín sí méjì sí mẹ́ta because ìgbà tí mọ́mì wọn ti sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ni èmi náà ti ní bí like red flag ní nǹkan tí màmá yẹn sọ kí ni condition tó máa mú ọmọ èèyàn kun àtíkè àbí màmá yẹn dẹ̀ ṣe sọ̀rọ̀ bóyá bíi 4 years ago tó ń di last time tán láwọn sọ̀rọ̀ pé ó kàn kun àtíkè ni ó kàn sọ bí just like one simple phrase pé kíní kan hello. ó lè jẹ́ pé bóyá wọ́n package ẹni yẹn láti báyà sọ̀rọ̀. wọ́n package ẹni yẹn so kéèyàn dẹ̀ tó lè lọ to that extent ṣàn pé even gan pẹ́ẹ́pẹ́ nìyẹn ya wèrè gan ni at least tó bá dress dáadáa á yìí lè sọ̀rọ̀ but tó wá lọ to the extent láti lọ kun àtíkè fún yàn disguise ẹnìyẹn ọ̀dẹ̀ tún kò sí verbal communication bí ìgbà tó bí ìyá yẹn ṣe sọ bí ìgbà tó yẹ pé ó ń wé fún wọn ni bọ̀ǹkan tí Ọlọ́run á ṣèyanu ṣá. ẹ ṣé bàbá mi. tẹ bá rántí sọbí àbí ṣebí títò àbí. sọ títóbi rẹ̀. ok sọ títóbi rẹ̀ ní táìmù yẹn ṣe àwọn pé tí ó bá kí n ṣe pé step tí àwọn aráàlú take nìkan lọ jó church yẹn kí government to intercede. bẹ́ẹ̀ni. so bóyá ọ̀rọ̀ yìí téèyàn bá lè sensitize public tán lọ demonstrate tán lọ da ṣọ́ọ̀ṣì. a máa plan yẹn Mo Samuel a máa sọ̀rọ̀ lẹ́yìn sí a máa gbé fídíò jáde gbogbo àwọn tó bá lè ràn wá lọ́wọ́ lẹ́kọ̀ọ́ yẹn. well that will go a long way to sensitize the government. bẹ́ẹ̀ni ìjọba ò lè ní ká má ṣèwọ́de tó bá yẹ pé kára pure water àti mineral fáwọn tí ó ṣèwọ́de yẹn a máa ṣe. bẹ́ẹ̀ni. ó tẹ̀ jẹ́ pé wọ́n máa pínwó fún wọn gan ni kán mobilize wọ́n bá bẹ́ẹ̀ni. èèyàn bíi 500. bẹ́ẹ̀ni. 1,000 àbí 2,000 fún èèyàn kan. operation where is Iyabo Obe bàbá mi ní wáyé tì a máa ṣe. so a lè sensitize government báwọn people yóò ṣeré. nǹkan tó wá ń bà mí lẹ́rù pé bóyá kí ni tá à ń ṣe yìí liberation tá à ń ṣe yìí ṣé àní mú sensitization mọ́ǹsìn fáwọn youth because àwọn youth Nigerians ní ó dà gbọ́n tí wọ́n wà docile pátápátá. bẹ́ẹ̀ni. tí wọ́n bá ń wo ìgbà tí àwọn èèyàn tí ò lórúkọ báyìí olúọlá orú àwọn ẹsẹ̀ káyà yẹn tán lè máa illiterate tán lè máa operate at this. ẹ mọ̀ pé nǹkan ti ṣe wá ẹjọ́ ta ló ń sunkún yìí ta ló ń sunkún ní comment section ẹ má lóru icon báyìí ní comment section now ẹ delete ẹ sí story ẹ delete ẹ jọ it is not allowed on TikTok one flag wa already. because èmi ò rí wọn as maybe strong pillar in the society I don't see them having any influence so àwọn èèyàn tó yẹ pé tán wà lókè lèmi káàntì wọn sí tán lè máa operate with this level of impunity. kí ni tí senator bá wá ṣe nǹkan kọ́ tí gómìnà bá wá ṣe nǹkan kọ́
so a ní láti awaken àwọn youth pé okay bọ́n ṣe máa jà fẹ́tọ̀ ara wọn àwọn èèyàn ní láti máa jà fẹ́tọ̀ ara wọn ìgbà tẹ́ sọ̀rọ̀ yẹn tó nà mí mẹ́ńtẹ́ ń sọ yìí o but èmi náà mọ Belgium ní amúwọ̀ ọ̀dọ̀fin bẹ́ẹ̀ni ibẹ̀ ibẹ̀ láti máa ń jẹ ògúnfe ń gbà yẹn. Lagos Island lèmi ń gbé ń gbà yẹn but mo lọ́ọ̀rẹ́ kan tajọ́ ń lọ sí school tó yẹ pé tí n bá wá kí ní amúwọ̀ ọ̀dọ̀fin gbà yẹn bẹ́ẹ̀ni àjọ máa lọ síbẹ̀ yẹn sí Belgium so ìyá yẹn náà kéré nu ayé náà ṣé wọn wàá mọ̀yàn rárá ni because Belgium kan gbogbo amúwọ̀ ọ̀dọ̀fin gbogbo àwọn èèyàn gan wá láti Ireland wá jẹun ní Belgium náà ìyá yẹn náà kéré nu ayé náà kó má wàá sí èèyàn kankan nínú àwọn fámìlì yẹn tó lè máa bá olúwa lọ́ta ṣáà náà gbẹ̀bọ̀dé ni. ẹ ṣé bàbá mi ẹ ṣé Ọlọ́run á fún yín ṣe o bàbá Ọlọ́run á fún gbogbo wa ṣe o. àmín ẹ ṣé thank you so much. àárín wọn láyọ̀ lágbára Ọlọ́run. Ben 743 Ben 743 ó yẹ sáré bá a gbóhùn sókè. ẹ kálẹ́ o. ẹ mọ̀ kálẹ̀. Bọ̀dà Rótìmí ẹ kú iṣẹ́ o. Yes ma. Ọlọ́run á túbọ̀ máa ronú ní agbára o. Àmín o. Pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni. Ẹni tó sọ̀rọ̀ tán yẹn sọ pé ṣé àwọn fámìlì obìnrin yẹn ti gbàbọ̀dé ni. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé àwọn pípù wọ̀nyí ti rìn jìnnà. Wọ́n ti ra wọn níyè. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n omi ti wá tán lẹ́yìn ẹja wọn báyìí. Bẹ́ẹ̀ni. Nítorí pé wọ́n ní adùn ṣe bí tọ́lọ́run lọ́wọ́ sí. Elédùmarè gan ti rẹ́dì láti dìbò báyìí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kàbùkù. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń sásábẹ́ religion. Tí wọ́n ń hùwà burúkú bẹ́ẹ̀ ni. Àwọn ènìyàn lára. Wọ́n fi ń ní àwọn ènìyàn lára in the name of God. A rí Ọlọ́run kan fín. A rí fín gidigidi àsìkò dẹ̀ ti tó báyìí tọ́lọ́run kan máa dìde lórí ìtẹ́ tó máa ja ìjà yẹn ní àjàyè kì í ṣe ìjà wa nìkan. Ó ti di ìjà Elédùmarè gan báyìí. Bẹ́ẹ̀ni. Wọ́n ti wá sọra wọn di ẹni tó lágbára tí kò sẹ́ni tó lè mú. Ṣùgbọ́n ẹni tẹ́nìyàn ò lè mú Elédùmarè máa mú. Ó lè mú. Èmi ò nígbàgbọ́ kóbìnrin yẹn kú. Torí tó bá jẹ́ kó ti kú ni kò ní disguise ẹlòmíì. Bẹ́ẹ̀ni. Láti wá kún powder kan máa ṣe àwàjù yẹn. Bẹ́ẹ̀ni. Kò ní disguise ẹlòmíì ṣùgbọ́n ibi tó bá wà ó dára ayé ni o ó dára ará òun ò kó gbé síta. Àsìkò ti tó who is he to have that conscience to do that kind of attitude to your wife ẹni tó bímọ mẹ́ta fún ẹ lórí pé à ń wá ọlá à ń wá òkìkí ó jẹ́ pé asán ni gbogbo. Ó ti wá lókìkí báyìí ó ti ní báyìí. ó ti bẹ̀rẹ̀ sí ní kàbùkù báyìí kìkan ṣe kó máa kàbùkù tí èsì làbí mi sí o àforí mi sọ̀rọ̀ sí èsì mi ṣùgbọ́n àwa ò sí ní ìdìmọ̀ dàrú èmi ò dẹ̀ kúnlẹ̀ ká bẹ́ẹ̀ ránṣẹ́ lọ́rùn kankan ìṣòro tó kọjá tó ju gbàgbọ́ mi lọ Ọlọ́run ò ní gbé síwájú mi. Àmín. bí mo lọ ṣọ́ọ̀ṣì bí mo ṣe wà yìí mo láì fi jó mo fẹ́ lọ jó ni wọ́n lè ra mi ò lè bọ́ sílẹ̀ torí mò ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mi ìlẹ̀ lọ́ máa fi ṣíbí pọn mi sókun kò bọ́ síbù kò dẹ̀ sẹ́ni tó lè kọ́ mi mọ́ fún mi. Báìbù tá à ń sọ igan pé ó ní ìwọ yóò mọ òtítọ́ àti sọ ọ́ di òmìnira. Irú ìró ń borùn gbogbo àwọn tẹ̀ ń sọ pé àwọn olórí wọn yẹn àwọn àgbààgbà irú ìró òun ní borùn o ẹ má jẹ́ ẹnikẹ́ni kó má fi kíní pé kíní kankan fún wa irú ìró ní borùn. Ẹ wò ó lẹ́nu ijọ́ mẹ́ta ìbàbá tó bí mi lọ́mọ bí kì í bá ṣe Elédùmarè tó wà nípa tiwọn ni ẹ̀mí ẹ̀ ìfà gbọ́ tí ò lè ṣẹ̀yìn jọ́ tí ò ṣẹ̀yìn ìjọ ẹ mọ̀ kí alàgbà inú ìjọ ẹ kó máa ṣàìsàn kó má bẹ̀wò ẹ̀yìn wò kó má bèrè ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀sà àìsàn tí mò ń sọ yìí kì í ṣàìsàn kékeré ẹni òpómúlérò ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé máa ní kán dá gbẹ̀mù máa ń gbé sílẹ̀ nípa àfẹ́ ṣiṣẹ́ ní ṣọ́ọ̀ṣì ó dẹ̀ ṣàìsàn ọdún kan ọdún méjì bàbá mi tí mò ń sọ ṣẹ̀ṣẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì ní last week Sunday ní. Kí ni wọ́n tún lọ ṣe ń bẹ̀? Ó kàn lọ dúpẹ́ ní. Ìdúpẹ́ kí ni? Tí wọ́n bá dúpẹ́ nílé wọn ṣé Ọlọ́run ò ní gbọpẹ́? Ọlọ́run á gbọpẹ́ ṣùgbọ́n ṣàmọ̀ pé ẹ máa àwọn àgbàlagbà yẹn orúkọ tá a bá ti máa sọ ọmọ ẹni inú ẹ̀ ló ń gbé ó ní ìdísà wọ́n wọ ẹyin wò wọ́n béèrè ẹ̀. Ìyá mi ẹ̀yin fúnra yín lè jókòó nínú ilé yín ẹ̀yin fúnra yín ẹ̀yin gan fúnra yín
wọn lọ mọ́ wọ́n wá ti ní expect máa gbowó kan wá máa gbowó wọn wá gbé sílẹ̀ àfi ṣètùpẹ́ ìgbà tó rí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó yà wọ́n lẹ́nu wọ́n wá padà wálé wá ń béèrè wọn pé kíní ó ní ọlọ́run tó wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò béèrè owó lọ́wọ́ òun oore tọ́lọ̀ ń ṣe fún yín kíkẹ́ ti ṣe fún yín kọ̀kọ̀ yẹ ká ẹ ṣọ́wọ́ wá wọ́n ní bàbá mi wá béèrè lọ́wọ́ pẹ́ṣẹ́ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún yín ló jíṣẹ́ fún yín bóun ṣọ́wọ́ wá pé òun gbúdọ̀ rẹ́sẹ̀ kankan nínú ilé nínú gbogbo wọn mọ́ ó ṣọ́ọ̀kì wọn kí ni ìtumọ̀ ẹ̀ tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmọ́lú èèyàn ń ṣàìsàn ẹ̀ẹ́dẹ̀wẹ̀ ìwé ẹ̀kan péré ẹ̀ tí kì í ṣọdún kan tí kì í ṣọdún méjì tí kì í ṣọdún mẹ́ta. ìyá mi a ní pariwo jù báyìí lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní jókòó sílé wa kán lọ wá ṣẹṣe ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gba àwọn centers yẹn padà ká máa fi kọ́sẹ́ ọkọ̀ industries ẹ̀. kò sí lọ́kàn tẹ́ ẹ sọ sà kò sí lọ́ nínú nǹkan tẹ́ ẹ sọ wọ́n fi gbogbo ẹ̀ ń bujú wa mọ́lẹ̀ ní. Enough is àwọn enough. ìlọ̀gbọ̀n wọn ní lọ́wọ́ nígbà tó bá lọ gbàdúrà tó bá ṣe lórúkọ Jésù bàbá gbọ́ pẹ́ wá bùkún ọmọ rẹ Jésù Kristi Olúwa wa ìlòmí àṣekúnlẹ̀ síbi àmọ́ àrètí kan rí wọn sí wọn ibẹ̀ náà tún máa rí nǹkan míì tán tún máa gbowó lọ́wọ́ wọn owó tí òsì ẹ̀dí jẹ̀díjẹ̀dí kankan ò lè gbá. ẹ ṣé ìyá mi ọmọ bó ṣe ń ṣiṣẹ́ tó ń làágùn. ẹ ṣé owó wú ẹ̀. ẹ ṣé ọlọ́run á fi wá pé o. àmín ẹ ṣé ọlọ́run á lè wá pé obìnrin yẹn. àmín Shegzi ó yá 2 minutes Shegzi ṣe wà ń bẹ̀ Shegzi bí ẹ mọ̀ kálẹ̀ yes sir. Àárọ̀ tí mi dání ọlọ́run àtúbọ̀ strength ní sá. àmín o. Ọlọ́run ní padà lẹ́yìn. àmín. And firstly no mo kọ́kọ́ come across posting kan one time like that. Gbogbo wordings tó jáde nu word yẹn facts and ọ̀rọ̀ látòrí tẹ̀mí kò sí pàdàrú bẹ́sà. Ọkọ mi balẹ̀ pé tá bá ṣì ní irú yín lórílẹ̀‐èdè yìí pẹ̀lú iṣẹ́ akitiyan yìí nínú ayé yìí everybody máa ní parẹ́ tó máa kú. Torí ọ̀tọ̀ ní kí wọ́n máa wá fún ara ẹnìkan ọ̀tọ̀ ní kó máa wá fún ọ̀pọ̀ èrò èèyàn tó ń wá fọ́pọ̀ èrò ó fẹ́ fi ìdí òdodo múlẹ̀ gidigidi ni inú mi dẹ́ dùn pé you are a Christian brought up person. bẹ́ẹ̀ni. irú àwa tá a tún kéré yìí náà ìlọ́ọ̀tì tí ojú àwa tá a kéré yìí tó ojú wa ti rí in terms of using your talent in church tó yẹ pé when you use your talent the talent that is from God is not from pastor. It's God that give you that talent. Them will now be scoping you in a way that they will take everything from you. You will not get money. You will waste your time. They don't have to waste time. Time they can't learn from business. They can't feel run. Can't feel share. Other things that if you want to learn money or activity to can't work. They can't feel run life well. So with that, by so doing that, a young man can have issue. To the issue on machine time, you could need feed the iṣẹ́ tó máa wà á lẹ̀ fún yàn ní time by kò ní fídíò. These are the scopes these pastors have been using. It is just scope. Then I'm very sorry for using that word pastor because I don't know why this just 3 days ago now mo kàn rí àwọn àríṣà àwọn nǹkan tó tiẹ̀ jẹ́ kó máa lọ. ẹ̀ẹ́dẹ́ yóò bá sún mẹ́yìn kò ní rí gbogbo kinní yẹn. Exactly. So ọlọ́run máa ń kọ́ èèyàn ọlọ́run máa yẹ kí èèyàn gentle láwọn time kan èèyàn máa observe torí ó náà time kan téèyàn bá tọ́wọ́ ọmọdé ò bá ti tọ̀ ikú ìjà tó bá lọ béèrè ikú tó padà díẹ̀ wọ́n máa sọ another thing. bẹ́ẹ̀ni ẹ ṣé bàbá mi. I've been looking not until I gather evidence and gather experience I ask from people mo kàn gbé ṣé gbogbo àwọn tó ń push love. God and Taomi, don't Ọlọ́run. You are preaching love. Who sọ pé you are a son of God. You are a this. For example, Ọdẹkùnlé Epaphras tó máa ń jáde ṣẹnu wọ̀yọ̀wọ̀ ẹ tó yẹ kó máa fi álọ́ọ̀mù fọnú gbogbo ìgbà táwọn èèyàn ń gbọ́rọ̀ sí lẹ́nu. Ok, tí ìbá yẹ pé bóyá wọ́n ti sọ àwọn èèyàn dó lórí burúkú. Ẹ wo woman tó lóun rí vision pé òun ra àwọn áńgẹ́lì yẹn wá wọnú náà. Wọ́n wá ní kí láńgẹ́lì yẹn ṣe nù ó ló ń kọrin orin wo ló ń kọ. Ẹ wo tó sàwọn èèyàn dà. Ìyàwó ẹ̀ gan níbi tó jókòó sí woman kan wà lẹ́yìn ẹ̀ nínú fídíò yẹn tó wọ wáyé ṣe woman yẹn ló rẹ́rìn. Ẹ wo etí Olúkọ̀yà náà sọ woman yẹn dà tó lórí òun yí sẹ́yìn 360. Gbogbo adé ìjókòó adé ń wo tó ń sàwọn èèyàn dà lórí ọ̀rọ̀ religion yìí náà ni. To confirm this post of yours mo save post yìí yẹn mo wọnú church MFM kọlọ lánàá just àná ẹ má lọ fà lánàá lèmi lọnú church yẹn they were talking about the blood of the lamb. Ẹjọ wọ́n fẹ́ sọ̀rọ̀ blood of the lamb àwọn tó ti fún wọ́n fẹ́ sọ pé ẹ̀jẹ̀ Jésù how can ẹ̀jẹ̀ Jésù be in Exodus kò jẹ́ kó wà ń bẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wọ́n máa fi yẹn gbà wọ́n lójú àwọn tó bá lọ bá pásítọ̀ lẹ́yìn
most of them wọ́n máa padà lọ máa lo àwọn ẹ̀jẹ̀ wọ́n máa padà sọ pé ọ̀dọ́ àgùntàn mí sí pé àgùntàn tó mature you get kò kí ń ṣe young àgùntàn tó mature wọ́n máa ra wọ́n máa la ìfún ẹ̀ àwọn ẹbọ tó ti ṣe nínú lẹ́yìn òun ló máa padà tún wà lọ máa ṣe. So he was talking about blood of the lamb bí wọ́n máa fi ẹ̀jẹ̀ kan sàmì yè sí ẹ̀kọ́ lára wọn ò wá explain it deep. Bàbá mi ẹ ti ẹ fi gbogbo story bàbá mi ẹ fi gbogbo story yẹn lẹ̀ ẹ jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ ẹ fi gbogbo wa máa wà okay tá a bá ti padà lẹ́yìn àwọn olórí burúkú iṣẹ́ tá a bá padà lẹ́yìn wọn kan lọ wá ṣẹ̀ṣẹ̀ kí wọ́n rí mọ̀ lọ́rùn owó tí wọ́n kó pamọ́ yẹn wọ́n á kó síta wọ́n á fi dá industry sílẹ̀ I'm telling you the truth wọ́n á fi dá industry sílẹ̀ àwọn olórí burúkú aláyébàjẹ́ àwọn tó ti lé òṣì jáde nurse G ti lọ ẹ bó ní iṣẹ́ wà bẹ́ẹ̀ mà. Yes ma. Ẹ̀jọ̀ nǹkan tí mo ti rántí tí mo fẹ́ sọ náà ni lápẹ́ ti sọ̀rọ̀ lé lórílẹ̀ kan wípé because àwọn nǹkan míì tí téèyàn fẹ́ ṣe tó lórí ọ̀rọ̀ Bímbọ́. Bẹ́ẹ̀ni. Kí mo wò wípé kọ́ máa torí àwọn pípù yìí àwọn náà wọ́n desperate gan wọ́n watch èèyàn wípé ibo náà tún fẹ́ fì sí ibo náà tún fẹ́ lọ sí. Bẹ́ẹ̀ni. So that kéèyàn ká wà very careful. Nǹkan tá a máa ṣe inú mi dùn wípé gbogbo àwa tá a jọ ń wora wa yìí we are really ready to work together. Dín tá a máa ṣe to prevent them from hijacking the protest tá a bá máa ṣe any state tá a bá ti fẹ́ ṣe àti Lagos àti ìlú ẹ̀ ní Ondo the commissioner of police will be written to wọ́n á fún wa ní go ahead tó bá possible wọ́n á dẹ̀ fún wa ní safety kìíní iye tá a bá máa san fún wọn wọ́n á jẹ́ ká mọ̀ ẹ ṣe àmì mo Samuel ṣẹ̀ṣì wà ní ilé ẹjọ́ take note bẹ́ẹ̀ ni. ẹ̀wọ̀n sì ọmọ tó ní mítà àwọn ọmọ tó ní mítà wọ́n bá ti time tí àwọn ọmọ ní mítà holiday time everybody máa jáde. Bẹ́ẹ̀ni. irú ẹni tó wà lábẹ́kúta ó máa jẹ́ ẹni tó wà lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni. èyí máa lọ èyàn máa so wọ́pọ̀ gbàtọ́ bá dẹ̀ ti report tó ti fún wa go ahead ṣe mọ̀ kò sí ibi. Ó ti tán. tó má ti kọ́kọ́ rí àtàkì bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. àwọn gan wọn ní káṣọ ọdún ẹ̀ ṣòro ẹ wo orú àwọn tó ń jó church olú alọ́ nínú ọkọ̀ rí lánàá ni wọ́n ń jójó òṣì wọ́n ń jójó wèrè ebi pa wọ́n most of them tẹ́ bá rí wọ́n ṣe rí wọ́n dàbí slave tabari mo ní pé wọ́n dẹ̀ tún gbàdúrà inú wọn tún dùn. the same olú àná máa wá gbowó wọn tó kù á lọ fly plane padà á travel out again. a máa fi ṣe rádaràdá káàkiri you know what he's doing that man ó mọ nǹkan tó ń ṣe ṣe ẹ understand ó mọ nǹkan tó ń ṣe bó ṣe wà yẹn àwọn èèyàn bí ẹni bí gbà ní ó mọ nǹkan tó ń ṣe ó dẹ̀ ní àwọn tó ń bà kẹ́ ni ó ní èmi dẹ̀ mọ̀ wípé Olódùmarè ó máa gbogbo àwọn tó bà kẹ́ ẹ̀yàn wọ́n máa kọ yìí sí. agbára wọn ti bàjẹ́ àárín wọn ti bàjẹ́ bẹ́ẹ̀ ni. wọ́n máa kọ yìí sí omi ti tán lẹ́yìn ẹja ẹ̀. bẹ́ẹ̀ ni. kí ló dé. ẹ ṣe ìyá mi. ẹ ṣe kà. thank you so much mi ìkúkú ní wáyé tì so mo Samuel ẹjọ gbogbo ohun tí a bá lè ṣe through legal means láti reach wọn lẹ́kìtì ní chọ́ọ̀chì ẹ̀ wá ṣẹ́kìtì ní àbí Oǹdó mi ìmọ̀ then àtẹ̀kọ́ náà méjèèjì ó ti di kànrànjàngbọ́n báyìí ó ti dèṣù báyìí gbogbo ibi tó báyìí ká kọ lẹ́tà sí pé wọ́n fún wa ní go ahead kan fún wa ní support ọmọ àwọn mo dẹ̀ mọ̀ páwọn ọlọ́pàá Nàìjíríà náà ní gbàbọ̀dẹ̀ torí èèyàn dáadáa ni wọ́n lákùrẹ́ ló wà kì í ṣe Èkìtì he has church in Àkúrẹ́ so commissioner of police ní Ondo state commissioner of police ní Edo ní Èkìtì state commissioner of police lẹ́kọ̀ọ́ state á ṣiṣẹ́ pẹ̀lú wọn wọ́n bá wa kọ lẹ́tà sí wọn ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wá nìkan lé ìfọ́nà rẹ̀ mọ̀ páwo ò léèyàn ẹ̀yin náà la ní ẹjọ́ ẹ bá wa ṣe gbogbo ohun tó yẹ ká gbogbo àwọn advice tàbá ní ẹja mọ̀ so mo Samuel ẹjọ́ take note Fúnmiláyọ̀ ṣẹ̀wà bẹ́ẹ̀ mà Fúnmiláyọ̀ Adégbà sọtẹ̀. ẹ kalẹ̀ sà. ẹ mọ̀ kalẹ̀. first time na wọ program yẹn nù wọ́n fún mi dédé wọ inú program akọ́kọ́ listing nù. okay. sharing sir there is nothing like do stop people I'm an evangelist to the call but I always tell people pé ẹni tẹ́ máa gbójúlé ní Ọlọ́run ṣó ti yín sà ṣùgbọ́n mo rí sí pé most people àti Ọlọ́run mọ́ ènìyàn là ń sìn ènìyàn là ń sìn ṣé nìkan tí mo kàn mọ̀ ní pé tí mo dẹ̀ ṣe wò pé if truly
you don't have anything going wrong with your wife, why can't you produce her outside? Nítorí pé ọ̀rọ̀ yìí ń pọ̀, wọ́n máa sọ gbogbo yẹn wọ́n ṣé ìránṣẹ́ Ọlọ́run àbí ṣé nǹkan tí Ọlọ́run ṣòwò ló ń ṣe. Ẹ jẹ́ ìṣèjọba tí mo ti gbà. Ojú àwọn ènìyàn, I don't know wọ́n ti ṣe life road ojú wọn, life road ojú ara. I don't even know. Nítorí pé it's very simple. Where is your produce your wife outside? Go fight it, go back. So many things lọ fún àbáyé náà. A ní àwọn àgbààgbà nínú ìránṣẹ́ Ọlọ́run. What are they saying to this statement? Wọ́n sọ nǹkan kan torí kì í ṣọmọ wọn là ń wá. He's supposed to talk. I get to go to talk because we are looking for light and they say we are the light of the world. And you're so clear I need more light. Why is he not showing us light? Yeah, to me, let him produce it. Ẹ ṣé ìyá mi. Address mo dàgbà pé kí ìgbésẹ̀ ìyàpọ̀ ènìyàn ó nítorí pé owó tí a ò lè fọ́ lẹ́yìn tí a ò lè fi sọ tó ti ń tà wọ́n máa sọ fún pé ìlú ìlera. Ẹ jẹ́ máa bá wa power tap ẹ mọ́ wò wá ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé dé 400k ẹ bá wa power tap ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́. Ọlọ́run ló ṣe miracle kì í ṣe ènìyàn ló ṣe miracle. You can be inside your heart and miracle. Ẹ ṣé ìyá mi. You can be ọkọ̀ máa kọrin yan náà lásán kí miracle wá bọ̀. Miracle. It is not inside the Bible to pray for miracle. Why? At the end of the day, ẹ lọ yáwó làpò ẹ sọ pé need miracle. Làpò àmàlẹ́yìn kiri. Mo máa ń gbàdúrà mo jẹ̀ tún gbàdúrà ẹ̀. Ẹ ṣé ìyá mi. Kò sẹ́ni tó lè borúkọ Jésù jà kò sẹ́ni tó lè borúkọ Ọlọ́run jẹ́ àfẹni tó máa bá ara ẹ̀ jẹ́ ni. Àwọn tó dẹ̀ jó òótọ́ ìsà tó ṣe olóòótọ́. Abíọ́dún ṣe wà ń bẹ̀. Abíọ́dún ọ̀rẹ́ lè ṣiṣẹ́ wà ń bẹ̀. Abíọ́dún ọ̀rẹ́ lè ṣiṣẹ́ wà ń bẹ̀. Okay. Tí Anes catering ó yá ẹ sáré bá wa sọ̀rọ̀ sá. Ẹ kálẹ́ sà bàbá mi. Ẹ mọ̀ kálẹ́ bàbá mi. Apá yóò ní ká yín lágbára. Àṣẹ Èdùmàrè. Àṣẹ ilẹ̀ máa ṣe lágbára lórí iṣẹ́ lágbára náà. Nǹkan tèmi kọ́ mú wá ń gàmọ̀ràn ti tèmi ní pé because lórí platform ní kí ẹ bá fẹ́ mú any suggestion kan wá ṣe ń gbọ́ sà. Because ẹ mọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn náà ló wà ń bí. Àwọn èèyàn ṣe ń gbọ́. Oríṣiríṣi àwọn èèyàn ló máa nígbà ibo ló ti bá dé ìgbésẹ̀ wo ló ti fẹ́ gbé bóyá ẹ create another group WhatsApp group kan sí bóyá káfẹ́ sọ̀rọ̀ àwọn tó bá mọ̀ pé wọ́n jẹ́yàn gidi ni o bóyá nǹkan bá ní suggestion kan tẹ́ bá fẹ́ sí kò ní máa fi wọn ojú ayé pé kọ́ nǹkan bá fẹ́ sí because àwọn náà máa ní planning mi láti lọ máa nípa àwọn fẹ́ máa ṣe tó ti náà ọ̀nà báwọn ti rí pé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ àwọn náà máa mọ àwọn ọ́fíìsà lóríṣiríṣi náà lóye àwọn kọmíṣánná lóríṣiríṣi ọ̀nà oríṣiríṣi kí tó bá mu wá pé kí kọ́ má gbà fún wọn ṣó ti yé yín ẹ má kí gbogbo ẹ̀kọ́ máa bọ́ sí láàrin bíi because so that's my suggestion. Ẹ ṣé bàbá mi ló wá yín fún sir. Thank you so much. ọmọ akúnyí ṣe sir. Bam ṣe wà ń bẹ́ sà. Bam. Ẹ bá wa on mute sir. Bam. Crunch Queen ṣe wà ń bẹ́ mà. Wà ń bí sá o, ọ̀gá mi RD. Yes ma. Yes ma. Ẹ kú iṣẹ́ o, gbogbo ọ̀rọ̀ náà ó kọ̀yàn lómi
kàn lómi nínú àbọ̀ ó kàn yàn lómi nínú àbádẹ ṣe ń sọ ní Yorùbá. Bẹ́ẹ̀ ni ó kàn yàn lómi nínú. It's very troubling. Ó báyàn nú jẹ́ ká wá odi ká dẹ̀ máa kéde pé à ń wá odindi èèyàn odindi ọmọ ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹrin ká má tiẹ̀ tí ì gbọ́ anything. Ó lágbára o Mr. Olúwalọ. Ibo ni Yẹ́misí Ìyábọ̀ Òbé wà náà? Ibo ló wà? Ṣó wà láyé ni? Ṣó wà láàyè? Ṣó wà láàyè ara ẹ̀? Àbó ti di ẹsẹ̀ mẹ́fà? Ibo ló wà gan? Where is this lady? Àti wípé àwọn fámìlì Yẹ́misí yìí gan, ṣé àwọn náà wà bí báyìí náà gbogbo ẹ̀ ni wọ́n ń gbọ́? Ìgbésẹ̀ wo gan làwọn kan ti gbé láti wá mọ̀lẹ́bí wọn? Ṣebí ṣé Yẹ́misí ò lẹ́gbọ́n, ṣé kò lábúrò ni? Ṣé kò ní cousin ni? Odindi ọmọ màlá ń wá látijọ́ yìí, Mr. Olúwalọ. Odindi ọmọ tẹ́ pè níyàwó yín tó bímọ, ibo ló wà gan ní Paris, ibo ló wà ní France? Ibo ló wà, ṣó ti kú ni? If she's dead, let the family know. We are not giving up on this agenda. No. We are not giving up on this agenda. Àwọn ọmọ ẹgbẹ́ RD akọ̀yapa. Bẹ́ẹ̀ni. Akọ̀yapa mama láòjẹ́ ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin tẹ́ ń dojú ti pẹpẹ Ọlọ́run. It's too much. The desecration is too much. Ká tó kúrò lórí alọ́, àtúbọ̀ ti Sàmòjó, àtúbọ̀ ti kíní kan orí pẹpẹ, iná oko orí pẹpẹ, oko orí pẹpẹ, kíní kan ìdí orí pẹpẹ. Kí ló dé? It's terrible. Ó da ìrẹ̀wẹ̀sì sí ọ̀dọ́kọ̀ gan ni. Ibo ni Yẹ́misí Ìyábọ̀ Òbé wà ní Olúwalọ? Àní dákẹ́. Àní dákẹ́. Àní dákẹ́ o. We will keep asking you until you produce her or you show us where she is buried. Ìkànnù méjèèjì ni. Is either she's alive or she's gone. Ìkànnù méjèèjì ni Mr. Olúwalọ. Odindi èèyàn ni kì í ṣẹran. And God so good, wọ́n ní France lẹ́gbẹ́ lọ, ìlú tó lófin, àádẹ́ kọ̀létí fáwọn French government. Bẹ́ẹ̀ni. Àwọn àgbẹ̀ Interpol dìde. We will dig her out. We will dig her out. Bẹ́ẹ̀ni. Gbogbo sàkámàdé tẹ̀ ní kẹ́nìkan wá bá màmá sọ̀rọ̀ tó fi ìkan pa ojú tó ń sọ fònẹ́. Màmá tó ò dá ohun ọmọ ẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ni. A máa ká aṣọ lójú eégún. Bẹ́ẹ̀ni. Ṣíṣọ lójú eégún A bẹ́ẹ̀. máa ká aṣọ lójú eégún. We will find Iyabo. We will find Yemisi. Bẹ́ẹ̀ni. Yemisi, we will find you. Bẹ́ẹ̀ni. If you are dead, we will find you. We will not give up. Thank you, my brother. Ẹ ṣé ìyá mi, thank you so much. Gbogbo àwọn abiyamọ ayé àtọ̀run ń sọ̀rọ̀ báyìí Olúwalọ. Bó ṣe wá fẹ́ lágbára jù wọ́n lọ màá mọ̀. Àfi tó o bá gbára obìnrin jáde ló yà kù. Àfi kó o mọ̀ gbára obìnrin jáde ló yà kù. Ó ya kí lorúkọ ẹ̀? Ó ya on mute kó bá wa sọ̀rọ̀. On mute. Parí gbogbo ẹ̀ka lẹ́sà. Báwo ni jàre? Fáìní o. Olódùmarè àtúbọ̀ máa ràn yín lọ́wọ́. Àmín o. Àmín o. Àmín o. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé protest yẹn. Bá ní kánjẹ́ kó dé ìlú ẹ̀ náà ní Ìdó. Ní Ìdó. Torí àwọn tó wà ń bẹ̀ yẹn wọn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Torí the last time tí mo lọ. Bẹ́ẹ̀ni. That was last week tí mo lọ síbẹ̀. So mo wá sọ torí àbúrò ẹ̀ obìnrin kan ó fẹ́ ọmọ ìlú wa kan níbẹ̀ ní the same local government yẹn. So mo wá sọ fún wọn pé àpéjọ ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nípa Olúwalọ. Gbogbo wọn ṣàṣọ pé kí ló ṣẹlẹ̀ wọn ò gbọ́ kankan wọn ṣe mo wá sọ fún wọn. So wọn máa kàn wá dá ẹ̀ wọ́n máa wá sọ pé ní èèyàn kan náà máa ti sọ bẹ́ẹ̀ pé torí ó gbé ẹ̀rọ ọlọ́ta fún èèyàn kan àtọjọ́ tó ti gbé ẹ̀rọ fún ẹni yẹn tọ́lẹ́ni yẹn ò gbádùn. Tó ti gbé ẹ̀rọ ata yẹn fún ẹni yẹn tọ́lẹ́ni yẹn ò wà òkè láti ìgbà ẹgbẹ́ pé ìyá ẹni ẹ̀gbọ́n ló ṣàlùkọ́ abáwọn fi àdúrà àwọn ọmọ òun lọ́wọ́ láti tó ti gba ẹ̀rọ kò gbádùn mọ́. Tó ní ẹgbẹ́ protest yẹn náà kó jẹ́ kó dé Ìdó. Ní Ìdó bẹ̀rẹ̀ báyìí bí Ọlọ́run ló ṣe rí lójú àwọn ará ìlú bẹ̀ yẹn. Nítorí ìfà last week yẹn bí àwọn ẹ̀jú sọ pé àwọn lọ program ẹ̀ wọ́n ṣe kíkú kan ó ń fún gbogbo nǹkan wọ́n ṣe láti mọ̀ kúrò pé àwọn wọ̀nyí wọn mọ̀ nǹkan tó ń lọ. So mo ń sọ pé tó bá mo fi pé àwọn tó bá tún process tó bá débẹ̀ yẹn wọ́n tún máa lè ràn wá lọ́wọ́
tó bá yẹ kó bọ́ sí nǹkan tó bá lè lọ àfi olójúdú. bẹ́ẹ̀ni. àfi olójúdú. àwọn ọlọ́pàá la nídìí láti gba papers lọ́wọ́ ọ̀hún bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni a máa ṣe. torí kò tiẹ̀ rí nǹkan gan tó ń sọ pé òun mọ ìyàwó ẹ̀ yẹn òun mọ fámìlì wọn àbí nǹkan bẹ́ẹ̀ yẹn. so táwọn èèyàn bá tó máa protect bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni. ó fi wọ́n tún máa rí more people tó máa dìde. bẹ́ẹ̀ni. tó máa dìde. thank you so much. kò sí wàhálà. mo fẹ́ sọ. a máa chat lẹ́yìn ìsìn. ó láwọn questions kọ̀ọ̀kan àti iṣẹ́ kọ̀ọ̀kan tá a máa jọ ṣe. okay. all right. Yeah. Adébájò àánú Olúwapọ̀ ó yá Adébájò àánú Olúwapọ̀. hello àti gbọ́ yín o. kúrò sí mi ẹ̀ka lẹ́tà. ẹ̀bùn kalẹ̀. ẹ̀ka lẹ́tà. yes ma. mo kọ́kọ́ fẹ́ gbàdúrà fún yín náà pé ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run máa dáàbò bò yín lágbára náà. àmín. sẹ́yìn CAC pé àdàgbà ti CAC òun là wá. tó gbogbo àwọn nǹkan tí èèyàn ń gbọ́ yìí ó wà so pathetic and annoying. mo rántí àwọn nǹkan tí dáàdi mi máa sọ nígbà tí wọ́n wà láyé wọ́n ti fẹ́ ká lọ sí church then PG nǹkan bẹ́ẹ̀ máa ní à nǹkan tó gbà wọ́n sí rí wọ́n máa dúró pé there is a picture in our house tó jẹ́ pé ibi tó ti sàmì òróró ní dáàdi mi lórí at 26 my daddy was 96 kí wọ́n tó kú nǹkan bẹ́ẹ̀ tí gbogbo nǹkan tí wọ́n kọ́ máa kọ́ tó ń kọ́ máa tí wọ́n máa ń refresh everything sí bàbá yẹn máa ń sọ létí wa pé ìṣẹ́jú àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe ṣe báyìí ìṣẹ́jú àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe ṣe báyìí ọjọ́ kan mo lọ sí VG dáàdi mi ní ìdájọ́ sọ pé kó lọ jí mi wá ní ṣọ́ọ̀ṣì yẹn ní 12 a.m. ní òru pé mo gbọ́dọ̀ padà wá sílé. so gbogbo nǹkan gbogbo ẹni tó dẹ̀ sì wà nínú ìgbèkùn ọ̀nà àṣì wọn ló jẹ́ thank you so much. ọ̀nà ṣe gan-an ní God bless you ibi òbí ṣe ń bẹ̀ ní ìdúró. àmín thank you. làgbáyé já bàbá. thank you so much àdúrà gbé mi. bàbá ẹ kú iṣẹ́ takuntakun. ẹ wò takuntakun ni o. mo ń gbọ́ yín lẹ́ẹ̀kan yẹn mo rí long ride ni mo bẹ́ mọ́. ókè ó ti yé mi. ṣé níbi tọ́rọ̀ dé làgbáyé já ṣe mọ̀ pé ẹ̀yin náà máa kọ́ mi bíbẹ̀ tá a bá ti parí ìsìn máa bá yín chat lórí ẹ̀. ẹ ti gbọ́ voice note yín àbí. bẹ́ẹ̀ni. ok Tabuja standby ó ti yé yín sá. ó ti yé mi. ó ti yé thank you sir. mo kàn kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun sí. ọ̀nà yìí ò ní dàrú. àmín o. one thing tẹ́mi fẹ́ kí mo ti chat pẹ̀lú Olúalọ́ ó dẹ̀ respond ó dẹ̀ dá mi lóhùn. ok. mo dẹ̀ believe pé mo nígbàgbọ́ pé ìyàwó Olúalọ́ wà lálàáfíà ó wà láyé bí òkè sí lálàáfíà torí mo bèèrè lọ́wọ́ ẹnìkan mo níyàwó Olúalọ́ ń kọ́ ó ló wà kò kò sọ fún mi jù yẹn lọ. so now bí ìwà mọ̀ bí Olúalọ́ ṣe máa wá kó ìyàwó àtọmọ pamọ́ látijọ́ ẹ̀ torí mi fa ọmọ tèmi ṣò káàkiri mo ń fa ọmọ tèmi yangàn káàkiri mímọ̀ bá ṣe máa kó ìyàwó àtọmọ pamọ́ látijọ́ ẹ̀ ìyẹn kọjá lọ. Number 2, ẹni tó bá sọ wípé àdúrà ni ọ̀rọ̀ wa need ní Nàìjíríà wọ́n ń san fẹ́ san kì í wọ̀ fẹ́ wọ̀ ọmọ rí gbá orí ìdí ìjókòó tó kété bá tu igbó ló forí lé ẹni á máa forí wọ gbóni. àmín o. èmi ò mọbi tí a need àdúrà mọ́ this time around we need action. bẹ́ẹ̀ni. kí ni àdúrà fẹ́ ṣe nínú ayé wa mọ́ ṣé àdúrà làwọn èèyàn fi dáàdù ni. then ẹlẹ́tí máa parí ẹ̀sìn bàbá ṣe rí ẹni tí irú wa yìí èmi Àìsáyà Adédọ̀tun máa ń sọ fún pé irọ́ ni kinní tó bá sì sọ pé yẹ kinní kan ọmọ ẹni ò lè gbọ́n mọ́ láyé kò lè gbọ́n mọ́ ṣọ́ọ̀ṣì mẹ́ta ni mo ní mo dá ṣọ́ọ̀ṣì mẹ́ta lẹ̀ so kí wàá lọ fẹ́ wá sọ fún mi nípa church kí ló wá sọ fún mi nípa religion ẹ̀kọ́ máa ń sọ ti pẹ́ pé pásítọ̀
ọjọ́ kan ayé ọ̀run ni pásítọ̀ àti prophetess àti prophet ẹgbẹ́ mo máa sọ pé àwọn ọ̀nà tó yàn jù àwọn èèyàn máa ń rò pé eré ni látijọ́ tí mo ti pẹ̀lú gbogbo àwọn bàbá àtẹ́rìtà àti bárìn èèyàn 3 péré morí tí òyìn àlè rí tí ò sọ̀dọ́kọ rí láyé mi ní gbogbo àpáàsán mo dẹ̀ bá wọn rìn ètò máa lóhùn mọ̀ mí kékeré ló máa wí. so èèyàn 3 lè rí tí òyìn ọ̀dọ́kọ rí gbogbo àwọn yòókù aṣẹ́wó ọ̀dọ́kọ mo mọ pásítọ̀ ìdílé méjì tó bímọ sí Texas. ẹnìkan ní why did you charge with Oluwalo that is in response ó dá mi lóhùn mo dẹ̀ dá gẹ́ẹ̀tì bọ̀dá Rótìmí èmi ò ń ṣe Oluwalo bá ń gbọ́ mi báyìí mi ò ń ṣe ṣekúṣẹyẹ màá ké wájú ẹ màá dẹ̀ tún ké lẹ́yìn ẹ that is me. ohun tí mo sọ fún Oluwalo ni pé àtọ̀dọ̀ Rótìmí ni mo ti wá èèyàn Rótìmí ni mí bí mo yẹ sọ nìyẹn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi fún Oluwalo nìyẹn so wọ́n wá sọ pé bẹ́ẹ̀ mo dẹ̀ sọ fún this is me so èmi rò pé a lè ràn wọ́n lọ́wọ́ láti pé kí kẹ̀sì kó kúrò a lè wo kí kẹ̀sì kó tètè jáde kọ́ ọmọ ọlọ́mọ tètè jáde tó bá wà ṣùgbọ́n gbàtà àbàdẹ ti rọ́mọ báyìí èmi ó máa tíìkì gan o ó máa le gan o fíìmù náà máa pé o lóbi fíìmù o Ọlọ́run á ràn yín lọ́wọ́ èmi ò fẹ́ ṣe o I don't know how you do it I don't know. Ọlọ́run ni o bàbá mi Ọlọ́run ni. lady tó sọ̀rọ̀ yẹn má jà fún lésì tọ́lá ẹ kàn fẹ́ kó máa rí fídíò ṣe ni àwa ni dúdú ẹ̀ àwa ni gbogbo ẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ló máa lọ ṣiṣẹ́ lé lórí láìsí kò sí context kankan so ẹ tẹ́bí fún látẹ̀ńṣọ̀ yẹn ẹ gbàgbé kò sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀ Ọlọ́run elédùn àfúnṣe tó bá ti gbàdúrà pé tóun bá ti wà ní ọkọ wọ́n gbé òun pamọ́ so ẹ bá gbàgbà lóhùn ẹ ẹ ṣé thank you so much bàbá mi ní wáyé tì ó dẹ́yìn sí Jumije ó yá pàápàá Jumije ọmọ ṣara mo wà bí o. ó yá ẹ kú ọ̀lẹ́ sá. alpha báwo ni. ẹ kú iṣẹ́ gan ni. Thank you so much. Thank you for being our voice. Thank you. Thank you. You're welcome. Ọlọ́run á máa fún yín ṣe o lágbára Ọlọ́run. Agbára tọ́lọ́run fi sínú afẹ́fẹ́ á tú gbogbo àwọn tó wà nínú ìdè sílẹ̀. Àmín o. One thing I realized about this thing is pé ṣe mọ̀ pé me too I'm a victim. Bẹ́ẹ̀ni. And our parents they are doing so much about giving all these people some powers. Because wọ́n ti gbé ẹbí wọn lé wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ó wà lórí ọ̀rọ̀ ìyá iyaboojotv. Tẹ́ ẹ bá wádìí lọ tẹ́ ẹ bá wádìí bọ̀ ó máa ní ibi tó jẹ́ pé ìyá àǹtí Ìyábọ̀ yìí wọ́n ti ń kún Olúwa lọ́lé tó jẹ́ pé àti wá gba respect yẹn padà àyè yẹn ò wá yọ mọ́. So èmi o in my own opinion àti fún màá yìí ní privilege jù like for like 2 weeks now ló ti sọ pé kó fìyàwó ẹ̀ràn. More than that. Ó jẹ́ pé kò dẹ̀ kákún. Aldi in some cases wà tó jẹ́ pé tí ọ̀rọ̀ ọba tí ìdàrú pátápátá kò dùn lójútùú. Ṣé nǹkan tó bá dàrú láì ṣe máa rò pé òkè ẹ jẹ́ ká wá tún tò. A máa wá fi A fún A, a máa fi B fún B. Bẹ́ẹ̀ni. Bọ̀ ibi tó dé yìí with the look of things ẹ jẹ́ ká kúkú kí ọlọ́pàá kúkú kó everybody. So láti bọ̀ a máa wá mọ̀ nǹkan tá a fẹ́ ṣe. That's number one. In my own case, ṣé mo pé mo message yín? Mo ti ń ṣe investigation kan. Ṣé mo pé ní alákọ̀ọ́kọ́, my mom went to Pastor Rotimi Adeniyi's church. Bẹ́ẹ̀ni. Tí wọ́n tó tẹ̀ àdúgbò ìgbà yẹn ni mo send video sí yín. Bẹ́ẹ̀ni. Nǹkan tó ṣe. Bẹ́ẹ̀ni. Pẹ̀lẹ́ kejì tí mọ́mì mi lọ, tí mọ́mì mi sọ fún pé nǹkan tó máa sọ pé ó ní mo ní kóhùn ti rí. My mom saw the attitude. Pé pé kí ni kan. So báyìí ẹlẹ̀ mọ̀ èmi náà Ọlọ́run ló kàn pè mí padà pé torí mo fẹ́ yọ ọmọ ìta tọ́ díẹ̀ ló kù. So mo ti fún kan náà guys kọ́kọ́ ló bá mi ṣe investigation ní church mi. Ìkan náà guys yẹn wá ń jẹ́ kó yé mi lẹ́nu jẹ́ mẹ́ta pé wọ́n ní àwọn kan tó ń sọ fún pé it's a matter of time pé like ọ̀rọ̀ yẹn máa die down.
bọ́ọ̀lù yẹn ṣe máa dá ìdá èmi sọ pé bọ́ọ̀lù yẹn máa dá ìdá ó máa dá ìdá o bọ́ tí má padà jáde padà ìdí nǹkan ti lò. so mo wá sẹ́ǹsì pé ṣàmọ̀ pé mo sọ fún yín pé èèyàn kan pè mí pé ní àwọn máa gbé gbèsè mo sẹ́ǹsì pé most of them they are not taking this thing serious as we are taking it. Kò sí wàhálà n máa bá wọn chat. Wọ́n take it serious. N máa bá wọn chat. From Olúalọ́ yìí ó yẹ kí gbogbo wọn ti pera wọn pé kí là ń ṣe odidi ọmọ ní tó ń wúrẹ́ èèyàn gan bá sọnù a máa wá ká tó wá sọ pé odidi ẹ̀mí pẹ̀lú ọmọ mẹ́ta you can imagine trauma these children will be going through because wọn lè question position tí àwọn wà. I am talking from pain as well because I've been there. Wọn lè question position tí àwọn wà wọn lè question and I'm very sure with the look of things àwọn ọmọ yẹn wọn lè jọmọ kékeré ọmọ 11 years 10 years ti lo fóònù. Tí wọn bá sábà everybody sọ̀rọ̀ wọn lè bá grandma wọn sọ̀rọ̀ àbí ṣá máa nílé ìyá ká má nílé bàbá ni. But nípa wo from ọgbọ́n ọmọ kékeré tèmi o Audi tí nǹkan ò bá tí ì dàrú kó kúkú dàrú kan àní mọ bá ṣe fẹ́ tún tò. Bẹ́ẹ̀ni a máa ṣe. Láti bẹ̀ káwa máa yanjú ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Thank you so much ìyá mi. Thank you so much. And I want one thing from this country which I am presently. Safeguarding is everybody's duty. Ẹ má jẹ́ ká máa ṣe pé ọkàn ní kò kàn ẹ̀yìn àmọ̀rí ò bá kù tó bá kàn wọ́n kọ́. That's how you see neighbors calling police on your behalf because they know safeguarding is everybody's duty. Bẹ́ẹ̀ni. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ká tún campaign pé ká tún nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká máa gba ìjà yìí ká máa ṣe pé tó bá jẹ́ mi ńkọ́. Kó máa wà kó máa kọ̀wé náà. Bẹ́ẹ̀ni. Mama Joy, thank you so much. Really appreciate you. Yeah. Ọlọ́run máa fún yín ṣe lágbára Ọlọ́run ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí. Lágbára Ọlọ́run èrò ọ̀tá ò ní ṣe lórí yín. Thank you so much, sir. Bẹ́ẹ̀ ni o di kings n tá máa ṣe náà nìyẹn. Hello. Hello. Yes sir, ń gbọ́ yín sir. Ẹ kálẹ́ o. Yes sir. Yes sir. Àdúrà ni màá kọ́kọ́ gbà fún yín pé lórúkọ Ọlọ́run Olódùmarè apá ayé ò ní ká yín. Àmín ìyá mi. Ohun tí mo fẹ́ sọ nìyẹn ṣe rí ọ̀rọ̀ Olúalọ́ èèyàn kọ́kún sọ Mr. for what ordinary bricklayer wọ́n sọ pé Mr. Ben. Ó sì máa sọ lélẹ́yìn Olúalọ́ yẹn ìfàyàlàyà wọn àti Yẹ́misí òbí ó máa ṣèdájọ́ fún. Àṣẹ Ìdùmarè. Ìkúnlẹ̀ mẹ́ta tí Yẹ́misí ní fún Olúalọ́ ó máa ṣèdájọ́ fún. Àṣẹ Ìdùmarè. Láti sìn lọ gbogbo ohun tí Olúalọ́ bá lò pátá àdàbí tí ó bá jẹ́ pé obìnrin ló lábẹ́ obìnrin ló ti jáde tó bá jẹ́ abẹ́ obìnrin ni Olúalọ́ ti jáde ní agbára Ọlọ́run ilẹ̀ tó Olúalọ́ bá tẹ̀ báyìí ó máa ní lára. Àṣẹ Ìdùmarè. tí Olúalọ́ bá mú asapa lórí. Àmín. ẹ̀jẹ̀ ara Olúalọ́ máa domi omi ara Olúalọ́ máa di ẹ̀jẹ̀ ìnira máa dé bá ìyẹn bẹ́ẹ̀ ṣé ẹ rí àwọn authority àkílẹ̀ pé wọ́n sáwọn aláṣẹ kò sóhun tó fẹ́ ṣe wọ́n ti jẹ dodo àbáwọ̀ yìí sọ Yorùbá yẹn. Wọ́n ti jẹ dodo wọn ò lè sọ òdodo. Ó ti di ìtìjú fún wọn náà bọ́ ṣe wà yẹn àdètí ẹ̀dẹ̀ wàá mọ̀ pé gbogbo náà ló ẹrù lẹ́bọ̀ àbúrò wọ́n lẹ́bọ̀ lẹ́rù. gbogbo náà ti wọ́n rìn so láti wá fèsì òun sìn torí gbogbo náà ibi kan ló ti lọ́ gbàgbára láti wá fèsì òun pàtàkì torí pé àṣírí tiẹ̀ ti tú ó ṣe wọn ní kò ṣeé ṣe fún wọn wọ́n tí mo tún fẹ́ sọ lélẹ́yìí ṣé ẹ mọ̀ pé nígbà tí Ọlọ́run ti padà lẹ́yìn Sọ́ọ̀lù kan mọ̀ Ọlọ́run ti padà lẹ́yìn òun bẹ́ẹ̀ni Olúalọ́ ti di Sọ́ọ̀lù báyìí o RD you are David of our time Olúalọ́ ó ti di Sọ́ọ̀lù Ọlọ́run ti padà lẹ́yìn ẹ̀ gbogbo ewé àti egbò tó ń lò fún ti padà lẹ́yìn Olúalọ́ kò jẹ́ mọ́. ṣé rí kí ni kò lè mọ bó ṣe rí lára mi èmi ò lè jẹun mi ó kàn sunkún rẹ̀ yìí pé irú lè irú ìlú wo la wà yìí mo ti ọ̀gá ẹ̀ ti gbọ́ bá ṣe òfin mo ti pe àwọn kan tó ti fẹ́ dìbì inú àwọn kan bẹ́ẹ̀ ti pa mí ẹ̀ wọ́n lè pa mí I'm 60 they can't kill me. Bẹ́ẹ̀ni mà. Wọ́n lè pa mí àwọn pa ọmọ yìí náà obìnrin ọkùnrin. Ìgbà náà máa ń pa àwọn ẹ̀pà wò bẹ́ẹ̀ ni. So wọ́n lè pa mí náà
look at take request of money but once of me say pé àwọn ò dá sí o àní wọ́n tún ṣe pé wọ́n ní meeting tó ń ṣe sometime about a week ago wọ́n tún sọ pé anybody nínú àwọn aláṣẹ yẹn tó bá gbọ́ sí ẹ̀ tó sọ̀rọ̀ pé ó ti dárùn. Ọdún alájí fọmọ ọlọ́mọ ṣe owó ni o kò lè kó kó gbé síbì kan ni. Ó ṣe rí òkìtí ẹ̀ tó kàn yìí bẹ́ẹ̀ ni ayé ẹ̀ ṣe máa bàjẹ́ tó. Àmì. Ẹ má lo Mr. fún wèrè mọ́ tó bá yẹ pé kòkò jáde kò ṣe oṣù tó ṣe yìí a máa pè tó máa rẹ́sìmẹ́ǹtì dé wa ni. Bẹ́ẹ̀ni a máa wá bá wa ṣe táìsì ṣe rẹ́sìmẹ́ǹtì páìpù. Tẹ́ bá wò dáadáa ẹ mọ̀ pé it's a wicked soul. Tẹ́ bá wò dáadáa ẹ mọ̀ pé it's a wicked soul. Ṣé rí gbogbo mo lọ sí ẹ̀rí kankan tó ṣe tó sọ rubbish mo lọ bẹ̀ mo sọ pé where is your wife? Olórí burúkú obìnrin kan dá mi lóhùn pé I should go to his house. Mo ní ṣé ilé Adébóyè láti rí wife ẹ̀ àwọn tó kú ṣàdárúkọ even ẹ̀yọ Ezekiah ṣé ilé ẹ̀ láti rí produce your wife wèrè obìnrin kan ló ń dá mi lóhùn bóyá àwọn tó jọ ń bára wọn fún mi. So o ìpèdè máa ṣẹ́ fún ní tèmi o. Bẹ́ẹ̀ni. Láti lè pè é wọlé báyìí ìpèdè máa rọ̀ nítorí olú àlọ́. Ẹ ṣe ìyá mi. Gbogbo ìgbésẹ̀ tó máa gbé ní àṣẹ Elédùmarè máa bá yín. Àṣẹ Èdùmàrè. Bọ́lú náà lórí iṣẹ́ sí yẹn irọ́ ni ó máa ṣiṣẹ́ sí bẹ́ẹ̀ ni. Ó ti ń ṣe ọ̀rẹ́ dì báyìí. Ó fi mọ́tò léèrè dé ó máa fẹsẹ̀ rìn kọjú. Àṣẹ Èdùmàrè. Ó máa ṣiṣẹ́ lẹ́yà ó máa ju aṣọ́lẹ̀. Àṣẹ Èdùmàrè. So that I will teach other people sense. Àṣẹ. Lágbára Olódùmarè. Àṣẹ Èdùmàrè ìyá mi. Àṣẹ ó dàrọ̀. Ẹ ṣe mà. Bó ṣe yẹ kó rí náà nìyẹn. Ìgbà tí a bá ti pé kí tọmẹnì kejì ó bá jẹ́ o Adego thank you a máa rí bá ti ṣe Godwin Grace are you there? Godwin Grace ẹni sùúrù Godwin Grace ta ló sọ̀rọ̀ Godwin Grace are you there? Able God ó yẹ sáré bá wa sọ̀rọ̀ pápápá mo ti fẹ́ lọ ṣetán báyìí I have only 30 minutes more. Bàbá mi yes sir. Mi mọ̀ mo ṣe báwọn bàbá wa ní olúwa ti yá kí àkáǹtì nílẹ̀ mo máa ń sẹ́ndì request àti ó di 2 hours. Network ni a gbé wọn wá tó gbé yàn lọ. Bí àwọn bàbá wa ní olúwa ti wọ́n ti gbàdúrà wọ́n ti pe ọlọ́run wọn wọ́n ti ṣe àkọ́kọ́ tẹ̀ wá. Mo wà jáde. Ẹ wo ọlọ́run máa ràn mí lọ́wọ́. Àmín. Because iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ takuntakun ni. Bàbá tẹ̀ ń pariwo láti jẹ́ àmọ́ bóyá iṣẹ́ tó gbà bóyá iṣẹ́ ìránṣẹ́ fadá ló gbà. Tó bá dẹ̀ dáṣẹ́ ìránṣẹ́ fadá ọmọ tó ti lọ jí gbé lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀. Ṣèbó dẹ̀ kó dá padà àbí. Tí a bá dẹ̀ divorce ìyá ṣáà lè lọ tọ́ ọmọ padà fún ọmọ pé ẹ gba ẹrù yín o. Ṣé ibi tí ọ̀rọ̀ ẹ lọ àwọn ẹgbẹ́ cooperative ẹgbẹ́ labour union ó fẹ́ bẹ́tà ẹgbẹ́ àwọn kan àwọn ẹgbẹ́ PFM àbí kílẹ̀ ó fẹ́ bẹ́tà ẹgbẹ́ ìgbà because àwọn ẹgbẹ́ cooperative wọn ní wò tó bá rán ọmọ ẹgbẹ́ tó fẹ́ borúkọ wọn jẹ́ wọ́n á tètè dìde wọ́n á mọ ọmọ ẹgbẹ́ náà wọ́n á pọ́ níṣẹ́ pé wàá rówó tẹ́tí ń pa látijọ́ yìí kò sẹ́ni bọ́dì nínú wọn tó lè jáde síta ẹ̀yin náà lè máa péjì fún wa ẹni tí ò bá níyàwó kò lè jẹ́ olórí ìjọ kò lè ṣe bá kò lè ṣàrò tó bá fẹ́ jẹ́ fadá àmọ́ pé fadá ni ẹ́ a lè rí nínú history ẹ pé yes o níyàwó àbí o fẹ́ yàwó o ti fẹ́ yàwó o ti bímọ gbogbo wọn dẹ́ra irú case bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí mi ìgbà tí ìyá mi wà láyé tí wèrè bọ̀bọ̀ kan pásítọ̀ tó gbé ẹ̀gbọ́n mi àwọn tó máa ń tọwọ́ dà lẹ́nu ó gbẹ́gbọ́n mi lọ́gbà yẹn ìyá mi máa pèpèpèpè wọn ránṣẹ́ sí ẹ̀gbọ́n mi ìyá mi dẹ̀ láìkì ẹ̀gbọ́n mi gan tó máa pariwo my daughter títí tí ìyá tó ṣàfi tí ìyá ṣàfi dáṣẹ̀ ńlẹ̀ tó fi lọ́gbà yẹn so a lot of things tó ti ṣẹlẹ̀ mọ̀ tí àwọn people tán ti contribute tán ti ṣe wọn believe pé anybody lè jáde láti challenge wọn or láti accuse wọn understand so but bẹ́ẹ̀ yẹn ṣe wọ́n náà ṣe lò yín sí tẹ̀ jáde síta
ikú ayé ò ní kọ yín. àṣẹ Èdùmàrè ẹ ṣé bàbá ayé ò ní kú yín lágbára Ọlọ́run. thank you so much. bó fẹ́ bó kọ̀ ibi tọ́mọ ẹ̀ bá wọlé sí ló gbúdọ̀ kó jáde. bẹ́ẹ̀. and kálífà lófin pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń pariwo tó ó yẹ kí ìjọba gan ti lè dá sọ̀rọ̀ ẹ̀ pé àsìkò tí wọ́n máa dá sí náà la wà yìí bàbá mi wọ́n máa dá sí. agbára Ọlọ́run Ọlọ́run fún mi. ẹ ṣé bàbá mi thank you so much. Jumije ó yá ẹ jẹ́ ká ṣe pápápá Jumije ẹ bá wa on mute Jumije ọmọ lójú Elédùmarè ẹ bá wa on mute. ẹ kalẹ́ sà. ẹ mà kalẹ́ ìyá mi. mo kí gbogbo ilé o mo kí gbogbo ilé abáni mo kí yẹn kú iṣẹ́ takuntakun o. yes ma. àṣeyè lọ́nà ṣe lágbára Ọlọ́run. àmín. ipá kípa agbára kágbára ẹnikẹ́ni ẹ̀kéyàn tó bá lóun jẹ́ kẹ́ ṣàṣeyè Ọlọ́run àti gbogbo wọn á fi ṣèrúbọ àṣeyè fún yín láṣẹ Èdùmàrè. àmín. ẹ jẹ́ má bínú ojú tèmi fi ń wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn kó má lọ jẹ́ wípé Nàìjíríà gangan ni Olúwa lọ ti yanjú ọmọ táwọn yìí tó wá ń purọ́ fáwọn èèyàn bóun ti gbé lọ sábrọ̀d. ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ ànígbà ọba tó bá ti ṣe gbogbo tó bẹ́ẹ̀ tán ní ìyàwó ẹ̀ káyà lóun ti sẹ́ǹdẹ̀ lọ France ìyàwó ẹ̀ nǹkan ti sẹ́ǹdẹ̀ lọ Paris ó lè jẹ́ pé bóyá yẹn mo ṣe ní pé kán lọ fún ọlọ́pàá gbé ọkùnrin yìí wọ́n ní ọlọ́pàá ọ̀lẹ́nu tọ́lọ́pàá ọ̀bà lẹ́nu bẹ́ẹ̀ dáwọn àmọ̀tẹ́kùn ti kán lọ gbé. kọ́tẹ́ mi fẹ́ sọ ojú bẹ́ẹ̀ lọ́wọ́ ẹjọ́ ẹ bá ń sọ àgbàwọ̀ ẹ bá mi ó lè jẹ́ pé Nàìjíríà ìlú oníbọ̀dé ní orílẹ̀-èdè wa so ó lè ti parí iṣẹ́ yẹn kó jẹ́ pé wọ́n mẹ́nu mọ́ kìnnì kan tójó bá dé tójó bá ti dé kò rí torí ta máa bí. ẹjọ́ kọ́ lọ gbé ọkùnrin yẹn jọ kọ́ lọ gbé. kò sí wàhálà ẹ ṣé sà. thank you so much. Omila ní Adégòkè ṣe wà ń bẹ̀ ẹ bá wa on mute. Omila ní Adégòkè. Okay, Prince Ajani ẹ lè fẹ́ béèrè question kan. bàbá wo ni o. yes bàbá mi. mo máa ń send àwọn kọ̀ọ̀kan sí mo dẹ̀ mọ̀ pé máa ń rìn. nǹkan méjì ni mo fẹ́ sọ fún yín. jẹ́rìí àṣírí arákùnrin yìí. bẹ́ẹ̀ni. ìgbà táwọn kékeré ọmọ kan tó jẹ́ báńgà. bẹ́ẹ̀ni. nígbà tí tí àṣírí yẹn bá máa tú ó máa dàbí báńgà ni. ó ti tú tí gbogbo yín tẹ́ lérò ń parábìnrin yẹn nígbà tí àṣírí yẹn bá máa tú ó máa dàbí ẹmọ bí báńgà ṣe máa ṣe tú gbọ́ọ̀. ẹ̀kọ́ nínú bàbá ẹ̀kọ́ déètì ní ilẹ̀ today is 15. gbogbo wọn náà ló máa rí bẹ́ẹ̀ ọ̀hún láṣẹ Èdùmàrè. ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ wa bẹ́ẹ̀ kí wọ́n á tún sọ nǹkan fún yín. ẹ wá mọ ọ̀nà tí àṣírí yẹn ò lè ṣe ní títú fún ìjọ kan tó bá ṣe ìgbọ̀nsẹ̀ fún ogún àsìkò àti ọjọ́ márùn-ún ọ̀sẹ̀ márùn-ún. tó fún ọ̀sẹ̀ yẹ yín. èèyàn òun fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ó wá ṣe ìgbọ̀nsẹ̀ yẹn fún ogún ìgbà àti ọjọ́ àti ìgbà márùn-ún. àṣírí yẹn ò ní tú o. ẹ̀kọ́ ọdún ẹ̀ ní ilẹ̀ o tí àṣírí yẹn bá máa tú ẹ̀yin gan máa sọ pé ìhun tẹ́yin gan ò lérò lórí ni àṣírí yẹn máa àwọn nǹkan kan wà tó yẹ pé kò tí ì wọ̀n sí gbogbo wa ìgbà táṣírí yẹn bá máa tú tán ó ti ń sáré káàkiri o. bẹ́ẹ̀ni. ó ń sáré káàkiri gidi gan ó ń sáré gidi gan kì í wá ṣòun nìkan o àwọn èèyàn kan wà tó yẹ pé àmọ̀ tẹ́yìn náà ò dẹ̀ mọ̀ tó yẹ pé àsìkò tí ìgbà títí ẹ̀ bá máa bẹ̀rẹ̀ sí ní dé táṣírí yẹn bá máa tú ẹ̀yin gan máa wò pé kí ló dé kò tí bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí ní ìgbà tí arákùnrin yìí bẹ̀rẹ̀ ni Ọlọ́run ti ń bá mi bá ó ti wà pẹ̀lú mi pẹ̀lú ẹ̀ tó yẹ pé mi ò lè sọ pé mo fẹ́ lọ síwájú àti pé àbí bá a sọ̀rọ̀ ṣùgbọ́n bí ẹ̀mí ṣe ń sọ fẹ́mi lèmi ṣe ń sọ fún yín bàbá ọ̀rọ̀ ẹ̀bí báńgà ni o ṣé kìí ṣe báńgà ni bàbá
ẹgbẹ́ ìwọ ìbáǹgà ni ìgbàjá ti ṣe sí dáǹsì ó wà lórí Facebook ó wà lórí Instagram àìmọye àwọn ètò ẹ pé ó tún ṣe ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àníjọ́ tó yẹ pé ó lè wọnú ilé ìgbọ̀nsẹ̀ ní ọjọ́ kan kó ṣe ìgbọ̀nsẹ̀ ogún àti 5 nìkan àṣírí yẹn ò ní tú bàbá mi. ẹ ṣé bàbá mi ò sọ jù bẹ́ẹ̀ ẹ ṣé yín bàbá. thank you so much. Adùnní Àjàyí ó yá ẹ sáré bá wa on mute. Adùnní Àjàyí Àbáyọ̀mí ṣe wà ń bẹ̀ kí n lè tètè lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe. wà á bẹ bàbá mi. ó yá ẹ bá mi gbóhùn sókè pápá. ẹgbẹ́ ilẹ̀ o ẹgbẹ́ ètò. yes. ọ̀rọ̀ yìí in fact ó lágbára gan-an. ṣẹ́yìn nọ́mbà wà nǹkan tí mo ti sọ ọ̀rọ̀ yẹn náà rí lórí platform yìí náà pé ṣẹ́yìn gbọ̀n wípù yẹn ọmọ babaláwo ló pọ̀ jù ọkàn fi Jésù yẹn bójú ni. òyìn ẹlẹ́ẹ̀kejì mò ń táìpù kan mo ní ẹ̀bọ̀n ní kókó táàgì very dark man. ṣẹ́rí àwọn ọlọ́pàá tẹ́yìn sọ yìí wọ́n ya wèrè gan Nàìjíríà pé wọ́n ya wèrè gan pé ẹni tó kí ló kọ ọba yìí náà ẹ̀sìkáyọ̀ sọ̀kan lórí program ẹ̀ ó ní kò sí ibi tóun pé kò sí nǹkan tóun fẹ́ Nàìjíríà tóun ò ní rí nígbà ibi tọ́lọ̀ fún un lágbára dé kò sí nǹkan tóun fẹ́ Nàìjíríà tóun ò ní rí so pé ẹmú ọlọ́pàá kúrò ń bẹ̀ mo sọ pé tọ́lá yẹ protest kọ́ máa lọ sọ fún ọlọ́pàá wọ́n á yìí fọ́ọ̀mù àwọn authority nù so wọ́n á fún wọn ní protection but ẹ má rí láì lọ. ìkọ̀kọ̀ tó wá dùn mí pé nígbà tí wọ́n yẹ program ní kòlù ọmọ kòlù lè mí ó dùn mí gan pé gbúrú kò dùn yẹn wọ́n á lọ bọ̀ báyìí lọ́mọ táwọn olù yẹn àwọn ọmọ táwọn báyìí fún wọn lóòótọ́ ti mọ tí wọ́n á débẹ̀ wọ́n á da ogbó bẹ̀rù àwọn kíní àgbé àwọn pírẹ̀sì àgbé wọ́n á bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ á lè àwọn fẹ́ rí ẹni báyìí àwọn pé àkópò wáyé ìyàwó ẹ̀ ó máa ṣàkóso kúrò dùn ni. ṣe understand? ó ní the protest bí ṣọ́ọ̀ṣì yẹn kọ́ tó dáná sí kọ́kọ́ tá àti títí kan dáná síbẹ̀ àwọn tó wá ṣe ìsìn wọn máa sá lọ ni pé báyìí ó wọ́n náà produce ìyàwó ẹ̀ máa kàn tó náà bá sọ̀rọ̀ nígbà wọn tẹ̀sí wọn bá sọ̀rọ̀ oníyàwó wà lálàáfíà kí wàá ní problem ẹ̀ ìyàwó wà lálàáfíà wàá dẹ̀ wá sí ìwà wàá dẹ̀ wá sọ fún ọ̀yọ́ ìyàwó wà lálàáfíà ìyàwó mi rè o ẹ bá sọ̀rọ̀ o sí Putin ní nà ó náà máa gbé sí Putin ló ń ṣe bíyàn kó náà ẹ kọ́ ẹ sí Putin ẹ̀mí báyìí nàkárí nà ó dẹ̀ dé ibò tí ibò ìbò ẹ̀bọ̀ wà confused àmọ́kọ́ tó ń ṣẹlẹ̀ ó dẹ̀ dá kẹ́ síbẹ̀ ó yẹ yín ó jáde kó wá sọ̀kọ́ tó ṣẹlẹ̀ ó gbúdọ̀ jáde ọlọ́run adó tì yín ọlọ́run adó fi gbogbo ọ̀dẹ́rẹ́ rẹ̀ sínú ọlọ́run àfún yín ṣe lágbára ọlọ́run. 7536 ṣe wà ń bẹ̀ 7536 7536 Adùnní torí time now ẹ jẹ́ ká sọ báyìí kí n tó lọ ẹ jọ̀ọ́ gbogbo àwa tí ó ń rú lójú lórí ọ̀rọ̀ religion ní Áfíríkà gbogbo àwa tó ń rú lójú kò yé yín tí n bá ní ó ń rúyàn lójú gbogbo àwa tó ń rú lójú. In the first place mo mọ̀ pé yes ó difficult torí wípé nǹkan tí wọ́n bí wa sínú ẹ̀ ni ó difficult torí wípé àwa fúnra wa ìkà ni wá torí pé wọ́n ní ẹni tá a bá kọ́ lóró tó ṣèkà ìfẹ́nú ẹ̀ ló ṣe ṣùgbọ́n n tó bá fi lè mú àwa kọ̀ọ̀kan sọ wípé ọ̀nà tá a mọ̀ yín kò sí nǹkan méjì because kí ọlọ́run tó wà ní kí gbogbo religion tó wà láyé tó ń sin different gods and different rules and regulations láti mọ tẹ̀lé àwọn èèyàn bá ok kí wọ́n pé 10,000 the foundation of all the religions must be truth, love and humanity. Wọ́n ti wá gbé wá fún wa nìyẹn wọ́n ti pa culture wa rẹ́ wọ́n ti pa orúkọ wa rẹ́ irú èmi ń sìn
bóyá sọ́ọ̀nì mi ló yẹ kí n mọ̀ jẹ́ wọ́n ti sọ di Danielsi right ṣé tán bá ju bàbá tó bí mi kó tó kú tán bá jù sínú òkìnnìún ṣé orúkọ yẹn lè gbà là ìwọ tó jẹ́ Joseph tán bá wọn tiẹ̀ tí ìgbésẹ̀ gbẹ̀ǹ tó jẹ́ Pọ́tífà gan pọ́ lásán náà gbé ẹtì ó ti yọ okó síta torí wọ́n ní orúkọ ọmọ ló ń ro ọmọ ìwọ tó jẹ́ David ṣéwọ náà ti rí Báṣẹ́bà àti tiẹ̀ náà ìwọ tó jẹ́ Solomon because ṣé rí gbogbo ẹni tó bá sọ wípé sẹ ìran aláwọ̀ dúdú ò ní padà sí Délédùwà ṣe dáa ìtàkùn ní gbogbo yín o ok ìwọ tó jẹ́ Mary Mary ṣé wà ń bẹ̀ ẹ̀mí mímọ́ ń dú ẹ dáadáa mo béèrè ní o ṣé ẹ̀mí mímọ́ ń kó fún ẹ dáadáa tẹ́yìn pé lọ́kọ̀ ọ̀run tó ń ṣe dáadáa ok ìwọ tó jẹ́ Muhammed má bínú ṣé ìwọ náà ṣe pátápupa tó ń mú pátápupa káàkiri ṣé o lè bókù sùn mo béèrè ní ẹ mọ̀ dáhùn now gbogbo lílọ bíbọ̀ yìí ẹ jẹ́ summarize ẹ̀ báyìí mo travel wá sí Nàìjíríà bí mo ṣe máa ń ṣe ìgbà míì lẹ́ẹ̀mejì lọ́dún torí mi fẹ́ràn Nàìjà gan as a matter of fact tí judicial system wa bá wà pa tí òfin wà Nàìjíríà tí ìjọba tí wọ́n kó àwọn Boko Haram àti terrorist síta tí wọ́n torí wọ́n pé tán mọ̀ tán ṣe tí wọ́n take ọ̀rọ̀ insecurity èmi Rótìmí yìí àgbẹ̀ ni mí ẹ ti rí mi lórí oko rí dáadáa mo dẹ̀ sì nílẹ̀ tí mo lè fi dákọ̀ àwọn èèyàn kan rẹ́dì láti ṣiṣẹ́ mọ́ ni fúnra mi màá wà lórí oko I'm telling you the truth kálẹ̀ rí fídíò yẹn ṣe mà ní ó ń parọ́ ní irọ́ ni kò lè ṣiṣẹ́ oko àgbẹ̀ ni mí ok mo wá sí Nàìjíríà ní 2018 ṣé ẹ rántí pé mo ti sọ fún yín rí ìgbà yẹn ni mo lọ sórí òkè Akínkẹ́mi ó dà pé bẹ́ẹ̀ gan lẹ̀fọn ti jẹ mí nígbà tí máa padà mo wá notice pé mo ti ní symptoms malaria so ìgbà tára mi ò gbà mọ́ ká ní Nàìjíríà ni mo wà ọ̀dọ̀ ìyá Bólú tàbí ìyá Bọ́sẹ̀ oníkẹ́míìsì ni màá lọ tẹ́jú mi lẹ̀ ó yẹ gún mi lábẹ́rẹ́ ìjọ tó bá fún mi lábẹ́rẹ́ yẹn tí n bá ti sùn díẹ̀ a máa ń gba abẹ́rẹ́ ní Nàìjíríà tá a sì tún gbá bọ́ọ̀lù níjọ́ yẹn ẹ̀yin bàbá mi inú ilé ẹ̀jẹ̀ ẹja mi tí n bá parọ́ so in Nigeria in Africa malaria kì í ṣe nǹkan tó nira rárá a1 success thank you now mo wá padà dé ìgbà yẹn mo ṣì wà ní Canada mo wá dé mo wá feel malaria symptoms mo dẹ̀ máa bẹ̀rẹ̀ program tí mo put in fún ní January mo gbọ́dọ̀ tètè take care malaria ẹ̀ mo wá gbéra mi lọ sí emergency Foot Hills Hospital ní Calgary lọ́dún náà lọ́hùn bí mo ṣe dé emergency wọ́n ṣe gbogbo nǹkan máa wọ́n ṣàgbẹ̀jẹ̀ wọ́n ṣe wọ́n nígbà tó after 1 hour tí mo dẹ̀ rí pé wọ́n dá mi lóhùn tó láwọn èèyàn pọ̀ gan ok mo padà lọlé ilé ọ̀nà lé ni mo wà tí mo ti pe àbúrò mi pé wàá bá mi fi DHL rán antibiotics àbí antimalaria kìíní sí mi tí ó pọ̀ dáadáa first class nìkan gbégbà ìyẹn ni mò ń ṣe lọ́wọ́ mo délé mi ì tí lójú bóyá bí 30 minutes lọ wọ́n wá pe nọ́mbà mi kí ni táàgì tán máa ń fi síyàn lọ́wọ́ ó ti yẹ yẹ̀yìn tẹ́ wà labroad ó ní bí pépà kan tí wọ́n so mọ́ yín lọ́wọ́ báyìí tí ó ṣòrúkọ yín details yín ó sì wà lọ́wọ́ mi torí kí ni ẹ máa ń ṣòro yọ torí bára yẹn ṣe ni mí jọ yẹn mi ì tiẹ̀ gẹ́ẹ̀tì ara mi now ẹ máa gbọ́ story yìí o bóyá orí àwa kan tún pé tá a bá ní ẹ̀rí ọkàn wọ́n wá pè mí wọ́n níbo ni mo àmọ́ èmi ti lọ lẹ́gbà tẹ́ ẹ̀ dá mi lóhùn nígbà tí èpè bóyá mo kó HIV tàbí mo mi lùkùdì tẹ́ wá dá mi dúró wọ́n nílò pé àwọn máa sẹ́ndì tó bá ipá àdírẹ́sì tí mo fi sílẹ̀ please listen to this it is very important tó bá ipá àdírẹ́sì tí ó wà lórí fáìlì mi ni wọ́n máa sẹ́ndì ambulance síbẹ̀ right away mo ní à why wọ́n ní because
wọ́n ti ṣe test lórí, wọ́n ti carry out blood test, and I have to be ẹ mọ̀ wulẹ̀ rán ambulance wá torí ẹ tún charge mi fún yẹn náà ni. ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ lóyìnbó yìí, if you don't know you don't know, n máa sọ àwọn nǹkan kan fún yín kí n tó rádọ̀ lórí most embarrassing moment mi. Okay, now ẹ máa ń sẹ́ndì ìkíní tó náà ti sọ fún mi níṣẹ́ pé níta máa ń wò lórí mófì yẹn tí wọ́n á pe 911, wọ́n á pe 119 whatever number tí ambulance máa dé táwọn beautiful girls, àwọn doctor ní nurses ní site wọ́n á máa fọwọ́ tẹ̀ lára wa máa enjoy ẹ̀. Owó ni èmi ò mọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà táwa Nàìjíríà máa ń gbà ìlú òyìnbó gbogbo ẹ̀ ní wẹ́rẹ́jẹ́ pé ó wà pagan. Àwọn ambulance àti dé, wọ́n á ti lift ẹ̀, owó ni gbogbo ẹ̀ bá dé. Wọ́n á send brand envelope sí ẹ later. And ìṣètànṣe ni wípé sórí àlòkù níjọba máa lò yín kí pé bóyá wọ́n fẹ́ wá dénú bẹ́ẹ̀ yẹn. I'm telling you, ọ̀fẹ́ ni mo máa ń pè tẹ́lẹ̀ pé màá tẹ̀ fi ṣeré ńjọ́ kan. Ọ̀rẹ́ mi Mr. Clement ọmọ Congo lásán pé a beautiful girl is touching your sight, you are turning your body, they are touching your body. Orò pọ̀fẹ́ ni wọ́n sẹ́ndì brown envelope ṣe ìjọ ẹ̀ mọ́ sọ pé ẹ má wulẹ̀ sẹ́ndì ambulance pé mi ìjìnà sí hospital mò ń bọ̀ nsìn. To my greatest surprise, ngbà tí máa dé hospital ṣé ẹ mọ̀ tán fẹ́ sẹ́ndì ambulance sí, wọ́n ní wọ́n rí malaria parasite nínú bloodstream mi kí n má bàa lọ infect àwọn tó kù. Mo fi títóbi Elédùmarè ṣẹlẹ́rìí, ṣé ẹ rí ibi tán ṣe fún mi, wọ́n enclose mi sínú ibi tí mo wà ní. Wọ́n ní kí n lọ gbàgbé iṣẹ́ o, kí n pe ibi iṣẹ́ kí n ṣe pé ó kéré jù máa lọ́jọ́ 4 àbí 5. Wọ́n isolate mi, thank you so much brother Ṣẹ́gun, serious isolation. Tán pa cotton lè tán ṣe mo ní ẹ ṣọ́ pé malaria parasite nìkan lẹ́rí. Wọ́n ní ẹ but they cannot allow me to go. Now they give us religion tá n para wa lé lórí lónìí, but there is a technology. Ẹ̀yin tẹ́ ṣì wà ní Canada nírú àsìkò this time of the year, ẹ jọ ẹ má bò mí, ẹ já mi tí n bá parọ́. Ní gbogbo ibi tó bá jẹ́ bí local areas whatever, ẹ̀fọn Canada ó tó báyìí. Tí ẹ̀fọn Canada bá bà lẹ́yìn, ẹ máa mọ̀ ní sápẹ́fọn bà lẹ́yìn. They had the 45-degree landing skill, but ibi tí wọ́n tóbi dé wàá mọ̀ pẹ́fọn jẹ́ ẹ̀yin tẹ̀wọ̀n Canada ẹja mi tí n bá parọ́. Ṣùgbọ́n there is a technology whereby, because ẹ jẹ́ kí n ṣàlàyé bí malaria parasite ṣe máa ń ṣe. It is a mosquito gangan ló ń cause malaria. If you don't know, go and know. But they are carriers of malaria parasites which we call plasmodium. Now, when mosquito sucks your blood using their proboscis àbí kí náà ń pè kíní yẹn náà, tí wọ́n bá ti kì í bọnú skin pores wọ́n máa fa ẹ̀jẹ̀ yẹn, but in order for the blood to stop flowing kó má bàa mọ̀, wọ́n máa tu itọ́ sínú ihò yẹn, inú salivary gland ti mosquito. Ibẹ̀ ni plasmodium ti máa ń ṣe gbafẹ́, ibẹ̀ náà ti mọ tí náà mọ̀ gógóró wọn. So tẹ́fọ́n bá ti jẹ́ tó bá ti tutọ́ síbẹ̀ kẹ́jẹ̀ yẹn dá. Thank you so much, mo ti ẹ̀sìn mọ̀wé díẹ̀. Wọ́n wá tutọ́ ẹ̀ síbẹ̀. So it is through their salivary glands that plasmodium is transferred. Plasmodium yẹn dẹ̀ lélẹ̀, they can easily carry out mitotic divisions. How many of you learn nínú reproduction? We have ẹ má dì mí lẹ̀ lẹ́nu. Wọ́n máa sáré reproduce using different means in your bloodstream, and that is why nígbà tó bá fi máa ní gbogbo ẹ̀ máa prophase, metaphase, telophase, anaphase. Okay, those are the four phases of that. So they break down. Now in Canada, bí àwọn ẹ̀fọn yẹn ṣe tóbi tó, tí wọ́n ṣe máa ń jẹ̀yàn tó, nígbà tí mo wà ńbẹ̀
they believe you cannot have malaria. Technologically, they have advanced in modifying their mosquito. I am telling you the truth. They have modified mosquitoes. Bishop Adu, they have modified mosquitoes to such an extent that the mosquito can only bite you, they can only drink your blood, but they can never transfer plasmodium. Plasmodium cannot survive in their salivary gut again. They can only cause discomfort. No, then in West Africa, tí malaria ṣì ń pa wá dì sí. Tí n bá tún wá fẹ́ ṣe pápánbarì, tí n bá ń lọ bí iṣẹ́ lọ́la ní Arizona wọ́n bí báyìí, ẹ ti máa rí àwọn kí náà pé mechanized farming, because tí orí àwọn bàbá Adébóyè tó ń champion kọ́ọ̀sì tó ń bayé wa jẹ́ yìí, yes, we have God. We do not have technology, but we have God. How can a PhD holder offer or dish out ọ̀rọ̀ rírùn ní gbòòrò ẹnu? Èyí tẹ́ ẹ dẹ̀ kàwé tẹ́ ẹ ká ọpọlọ ẹ wà lábẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ ń pàtẹ́wọ́. There is only one thing tó jẹ́ kí bàbá Adébóyè mọ̀ sọ gbogbo tán sọ. There is only one thing, and that is see finish. See finish nìkan ló lè jẹ́ kí bàbá Adébóyè mọ̀ sọ náà sọ, because wọ́n ti rí àwọn tó ń gbọ́ wọn tán pé wọn ò lè ronú irrespective of academic qualifications. What am I trying to say? Wọn ò gbé technology yẹn wá fún wa ká máa lò láfíríkà. Ìwọ̀nba tá a tún wá ní, ìwọ̀nba tá a ní Áfíríkà, ẹ jẹ́ má bínú o, ìwọ̀nba tá a tún wá ní táwọn baba ńlá wa ń lò ń gbà yẹn, wọ́n tún wá sọ fún wa wípé a lè produce ẹ̀ without passing through World Health Organization. Àwọn olórí burúkú ìtúwà modify, wọ́n gbé coronavirus síta. How many of you lè rántí nínú modern biology? Analogy, the simplest virus, which is T2 virus. I don't know whether more intelligence and more research ó ti jẹ́ ká find out another smaller microorganism apart from T2 virus. Èyí tẹ́ bá sì rántí nínú modern biology yẹn, the structure of T2 virus tó ní hexagonal head báyìí, ó ní tail, ó wá ní tail plate, ó ní dendrite nísàlẹ̀ tó fi attach rẹ̀ mọ́ bacterial cell tó bá fẹ́ multiply with single strand of either RNA or DNA. Now, all these technological advances ó wà ńbẹ̀, a lè develop ẹ̀, ìtọ́ba kọ́ wa náà la mọ̀. At the end of the day, the only thing tí wọ́n wá gbé sílẹ̀, immunology ní ìníwáyítì opsi. At the end of the day, the only one tó wá gbé sílẹ̀, a tún wá ń pe ẹ̀yin àgbààgbà pé ó dáa kì í ṣèjà. Ẹ jẹ́ ká béèrè question lọ́wọ́ yín, ẹ mọ̀ dá wa lóhùn nínú Bible yìí. Ìtẹ́ ẹ̀ bá fi lè dá wa lóhùn, ó bí wípé ẹ̀yin gan fúnra yín mọ òótọ́, ṣùgbọ́n olórí burúkú èèyàn nìyí ẹ̀rẹ́dì láti fi ọ̀lẹ sílẹ̀. And finally, ibi tó burú jù sí ni wípé laziness has been coded in our DNA in Nigeria. Ẹja mi tí n bá parọ́. As a result of religion, laziness has now been coded in our DNA to such an extent that if a pastor tó bá fi pastoral work sílẹ̀ lónìí pé òun ti mọ̀ tán, ó máa ṣòro fún un láti ṣiṣẹ́. Ó máa ṣe kí ni? Ó máa ṣòro fún láti ṣiṣẹ́, because if you study ecology, they study evolution, theory of evolution. As a result of time, weather changes and some other factors, the new offsprings are always provided, are always produced from parents. So, as a result of religion, a new set of individuals, new set of offsprings are being produced today. And what are the qualities of the new offsprings?
one laziness, number two kagbafẹ́ because àwọn pastor tẹ́ ń gbọ́ lójoojúmọ́ wọn ò ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n fly káàkiri irú wọn lolú alọ́yìn. Now tell me the kind of people that Oluwalo will be producing tá a bá pariwo síta. What kind of human beings ni àṣẹ òní máa produce? Àgbùdọ̀ sọ ti bàbá Adébóyè ẹni bí ni làájọ lọ̀rọ̀ àwọn àti pastors wọn ká tó wá sọ àwọn ọ̀dẹ́kúnlẹ̀ prophet. So it is now the responsibility of you and I to say that we have to destroy that DNA, that genetic makeup. Kò sí bó ṣe lè burú tó, bó ṣe gbé ká fọ́, bó ṣe gbé ká sún. Our children must be raised to stand up and start thinking about finding solutions to their problems rather than depending on prayers. Rather than what? Rather than depending on prayers. Kò dẹ̀ sí bá ṣe lè sọ́wọ́ sọ́bọ̀ àwọn káde wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run làwọn ṣùgbọ́n wọ́n yàtọ̀ wọ́n bá fún wèrè lọ́kọ́ náà yóò rò kó sọ́dọ̀ ara ẹni náà. Torí appointment tèmi a tún ti ju kìíní síta lẹ́nu a ti ju pọ̀pá sílẹ̀ ok a ti ju pọ̀pá sílẹ̀ ẹni tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ yẹn bá ti wá tàbá ẹ lọ ṣe àtúnṣe kó tó pẹ́ jù because at the end of the day àwọn ọmọ tá a bí wọ́n béèrè lọ́wọ́ wa lọ́la yẹn tí wọ́n bá ti mọ béèrè wọ́n béèrè lọ́wọ́ wa àfẹ́ ṣiṣẹ́ mọ́ wọ́n wá sọ fún wa pé Ọlọ́run á ṣe then we are talking about the raising of a generation of mad people and it is only mad people or mad person that will be doing the same thing the same manner over and over again but expecting different results. We cannot be dwelling on religion in 2025 expecting Nigeria to be a sane country in the next 5 years. Only Wugan. And that is why but we are considering the element of truth, love and humanity. Emergent Marathon and what I'm produce síjọba gan, they won't be stealing money like this. And finally, as for so many of you that will say, Rotimi, máa lo platform láti sọ̀rọ̀ sí ìjọba, máa lo platform call out the government official. Mo rò pé orí yín burú mọ́ tilẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ti mọ̀ mí before election. Ọ̀pọ̀ nu yín pè mí lọ́mọ àlè, táwa lọ́mọ àlè báyìí. Mo béèrè ní ta ni ọmọ àlè báyìí. Ọ̀pọ̀ nu yín pè mí ní ọmọ àlè lọ́dún náà lọ. Mo ní ẹ dúró ná bẹ́ẹ̀ gbé mẹ́tàlá Peter Obi sórí oyè tẹ́ ẹ gbé Àtìkù tẹ̀lé Nàìjíríà ò lè nílọ síwájú ṣe bá ṣe ń jẹun sìn. Ẹ bá wo àwọn fídíòsì mi àwọn kan ṣì wà ńlẹ̀ ẹ̀wọ̀n tó bá mọ̀ mí lórí Facebook kan tó blọ́ọ̀kì ẹ lọ wo èmi ò fojú pamọ́ rí. Mo ní Tinubu ọ̀rọ̀ Tinubu tẹ̀ ń sọ yìí from fire to fire ni because he didn't hide himself and that is what I love about Tinubu. He said it gbogbo wa fi ń ṣe yẹ̀yẹ́ and tell àwọn comedy skit makers à ń kọrin èmi lọ́kàn right at the end of the day he said he went to bring out Buhari kò dé hide there we saw hell in the 8 years of Buhari ṣe aládùúgbò owó tí wọ́n jí ọ̀rọ̀ Emefiele ṣì wà bẹ́ẹ̀ in the regime of the same Buhari tí Tinubu mú wá ọmọ Nàìjíríà wá ń fi owó ra owó àwọn ń gbé àwọn sick people láti hospital náà láwọn ò fẹ́ transfer pé káàṣì làwọn fẹ́ tí wọ́n dẹ̀ mọ̀ pé kò sí káàṣì in circulation. Mo dẹ̀ ń sọ́gbà yẹn mò ń pariwo kí lorúkọ man yìí he was on my live video more than a year ago he said Mr. Rotimi mo wà lára àwọn tó pè yín lọ́ọ́ máa lè wípé torí wípé ọmọ ẹni ò lè ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ síjì ẹlòmíì làwọn rò the man told me pé wọ́n rẹ̀ sí online radio láti lè campaign fún Tinubu. Wọ́n ní bọ̀ bí mo ṣe máa ń ṣe é pè ló jẹ́ kí àwọn jáde ó púlì báyìí pé káwọn wá táṣìírí ara wọn. The same man promised to do website for me kẹ́ ẹ lè mọ ibi tó lágbára dé mo sì ní contact wọn lọ́wọ́. Thank you so much April Foods mi ní wá yín tì. He said
àwọn sorry fún gbogbo ọ̀rọ̀ táwọn sọ sí mi. So some of you that are coming out now that I should be using my profile to tackle the government, ní sóríire, ní wámú. What was my agitation then? Mo ní ẹjọ́ torí Ọlọ́run tí gbogbo ọmọ Nàìjíríà bá parapọ̀ tá ẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ lo tribalism láti báyé wa jẹ́, ṣé a lè panupọ̀ ká sọ wípé constitution yẹ jẹ́ ká change ẹ̀? Kí ni reason tá ṣe ń jà lẹ́ni tá ń sọ̀rọ̀ Iyabo Obe? There is no working constitution. Àwọn ọmọ Nàìjíríà, we are being reduced lesser than animals. So at the end of the day, government táwọn pastors yìí tẹ support tí wọ́n fún wa náà là ń ṣe. So the government is doing well. Tinubu máa bá ṣẹ́rẹ̀ lọ. Tinubu máa bá ṣẹ́rẹ̀ lọ. Iṣẹ́ rẹ̀ mọ̀ ń tẹ́ wá lọ́rùn o. Tinubu máa bá ṣẹ́rẹ̀ lọ. Now, Mr. Tinubu now came and said, èmi lọ́kàn. Right in our presence, tó yẹ ká mọ̀ sunkún, ẹkún kíkorò, ẹkún ìbànújẹ́. Wọ́n fi kọrin, a post ẹ̀. Wọ́n fi ṣe comedy skit, à ń share ní millions. À ń rẹ́rìn-ín. Àwọn tó súnmọ́ mi gbà mo máa ń bẹ́lò mi sọ̀rọ̀ tí màá dẹ̀ máa sunkún. Mo fi títóbi Elédùmarè ṣẹlẹ́rìí. Tí màá máa sunkún wípé ǹjẹ́ mo tó ń bọ̀ lọ́la ṣá? Ǹjẹ́ understand ṣá? What stops us from fighting together? Wọ́n wá propaganda, wọ́n gbé propaganda wípé àwọn north, I will not lie to you. Ọ̀rọ̀ north àwọn northerners tẹ́ ń sọ yìí. Àwọn northerners tẹ́ ń sọ yìí tí wọ́n kọjú wá síra wa yìí. Hausa will always be the best tribe in Nigeria.